It's okay now. It's showing ringing. Torí calling yẹn kò wọlé now. It's showing ringing. It's showing ringing. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́, ẹ kú àjìbọ̀kan, ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́. Òkè oníkálukú ní díẹ̀ àsìkò tí oníkálukú bá wà. Àmì Èdùmàrè kò ní kí àrígbé sọnù bí ó ṣe bí ọmọ. Wá kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV níbi tá a ti mú ọgbọ́n tá a sì ti mú kọ́ làákàyè. Alájà Sòwúrọ̀ látàwọn Aléṣọláyọ̀ ọmọbadé òní. Ẹni tẹ́wọ̀ ẹni tí ẹ̀sìn ní wòlò rẹ̀ gbé ògiri. Ọba tí ò jẹ́ kíkà bá òwú ẹni wòlò rẹ̀ nígbà kọ̀ọ̀kan ikú àtàwùsì ní káyín tọmọtọmọ. Aláàmúṣe aláwùlá kò wáta élábìlà. Wá kí gbogbo èèyàn aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wá, tẹ́ ń bá wa ṣe àìtó wa, tẹ́ ń kọ́mẹ̀ntì tẹ́ sí láìkì. Agbára lọ́wọ́ bá mi Èdùmàrè ojú ètí ní alẹ́ o, ojú òní ti ẹnì kọ̀ọ̀kan yín. Mbámidélé ọmọ Rájí lórúkọ tèmi jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Aṣiwèrè gbọ́rọ̀. Kìyìn kalẹ́ o. Ẹ tún bá mi kà lọ síbi ìrírí ayé ti alẹ́ yìí. Mọ ohun tí n bá pè é. Bóyá kí n sọ wípé ẹṣin obìnrin. Àbí kí n sọ pé kí lè rí ìmùlẹ̀. Ọmọbìnrin bá ti pè é ṣùgbọ́n èèyàn ọ̀jọ̀gbọ́n. Ẹ tún lè bá mi fún un ní àkọlé tí ó bá bá a mú ju ti tèmi lọ. Ìyá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adérónkẹ́. Ìlú Ìṣẹ́yìn láti bí ìyá yìí, ìlú Ìṣẹ́yìn náà láti ti wò ó dàgbà, ibẹ̀ náà ló ti lọ́kọ. Adérónkẹ́ lọ́kọ lọ́dún 1980. Ẹ mọ̀ pé bàbá kà á lẹ́nu èjì ọ̀tàtà ó ti tàjọ́. Adérónkẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò ó fi wá ọmọ. Ṣùgbọ́n lọ́wọ́n ọba mi Èdùmàrè kò dáa lóhùn. Wọ́n jẹ jíjẹ, wọ́n ṣe ṣíṣe. Wọ́n jẹ tọ̀sán, wọ́n jẹ tòru, wọ́n gbẹ́bọ̀ ọ̀sán, wọ́n gbẹ́bọ̀ òru. Látọdún 1980 tí Adérónkẹ́ tí ó ti ṣègbéyàwó nílùú Ìṣẹ́yìn tó ti wà nílé ọkọ. Àdúgbò Ẹ̀kúnlé nílùú Ìṣẹ́yìn ni a ti bí Adérónkẹ́. Ó sì ní ọkọ ní àdúgbò kan ní Ìsálú. Ṣé mọ̀ wípé èrè ìgbéyàwó láyé ọmọ ni? Adérónkẹ́ wá ọmọ títí tí ó fi di ọdún 1985. Òun àti ọkọ rẹ̀ wọ́n gbìyànjú títí Ọlọ́run ọba mi ò dá wọn lóhùn. Nígbà tó di ọdún 1986, ọ̀rẹ́ Adérónkẹ́ wọ́n wá sọ fún ọ wípé ọ̀rẹ́ mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú rẹ̀ yìí ò sì darapapọ̀ mẹ́gbẹ́ àgbà. Mo nígbàgbọ́ pé bọ́ọ̀ bá darapapọ̀ mẹ́gbẹ́ àgbà ó finú sùn ó sì fẹ̀yìn gbọ́mọpọ̀. Adérónkẹ́ ké wípé ọ̀rẹ́ mi ṣé wọ́n wà nínú ẹgbẹ́ àgbà ni? Ọ̀rẹ́ ní mo wà ń bẹ̀ o. Ó sì rí mọ̀ wípé ọmọ méjì péré náà ni mo bí. Mo bí ọkùnrin kan, mo sì bí obìnrin kan. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ mi yìí ó rí i pé mo sì nínú ìròyìn iṣẹ́ ọwọ́ ẹgbẹ́ àgbà ni. Nítorí wípé àwọn àgbà yìí ni wọ́n fún mi lọ́mọ. Adérónkẹ́ ní rárá o, Ọlọ́run ò ní jẹ́. Ọba mi Èdùmàrè tí mo ti bá dúró yìí náà ni wọ́n bá dúró. Ọ̀rẹ́ náà dà kò bó, kò sí wàhálà. Máa bá Ọlọ́run dúró, kọ́ ọ má bí èèyàn dúró. Ọ̀pẹ́ níbùjẹ kó o tó ra jẹjẹ wọn. 86 kọjá o, ọdún 87, 88, 89. Léyìí tó jẹ́ pé ó ti pé ọdún 9 gééré tí Adérónkẹ́ ti wà nílé ọkọ. Nígbà tó dọdún 1990, Adérónkẹ́ wò ojú títí. Ọba pe ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ mi, ohun tó fi lọ̀ mí lọ́jọ́ sí, mo sì tán láti gbà á. Inú rẹ̀ dùn. Ní kúkúrú, ó mú Adérónkẹ́ lọ sínú ẹgbẹ́ àgbà. Ìgbà tí wọ́n dé inú ẹgbẹ́ àgbà, Adérónkẹ́ fi omijé ojú ó fi darapapọ̀ mẹ́gbẹ́ àgbà o. Àwọn àgbà bá bi wípé tán Adérónkẹ́ kí ni ó ti ń pa ọ́ lẹ́kún? Torí pé ẹgbẹ́ tiwa yìí ẹgbẹ́ arẹmọ ni, ìṣègbè àpọ̀mọ́lẹ́kún. Adérónkẹ́ bá ní tó ọdún kẹwàá mi rèé nílé ọkọ o. Wọ́n gbọ́ pa, wọ́n gbọ́ po.
Adérónkẹ́ láwọn ẹgbẹ́ àgbà bá rẹ́rìn títí tí wọ́n ní ọmọ kú oríire tọ́rẹ̀ rẹ̀ mú ọ wá bí ọ̀dà kí ló wá ń fẹ́ gan. Ohun tí mò ń fẹ́ náà ni wípé ṣe mọ̀ pé àwáyé ìbímọ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni. Ọlọ́run ọba mi nìkan sì làgáyẹ. Ẹ dákun ẹ ṣàánú mi. Wọn ló dà kò sí wàhálà. Àwọn bá pébèrè kòtò wọn pébèrè kòtò. Olórí bá sọ fún Adérónkẹ́ wípé ọ̀dà ayọ̀dá ọmọ kan fún. Nítorí wípé ìgbòkègbodò rẹ ẹni o àbọ̀bẹ Elédùmarè ó sì yọ̀ǹda ọmọ kan fún ọ. Àmọ́ ò ní láǹfààní bí ọmọ kan yìí lọ láyé. Ọ̀dà mo ti gbọ́ mo sì ti gbà. Àmọ́ o nígbà tó bá yá a ní béèrè nǹkan kan lọ́wọ́ rẹ nísìnyí. Àmọ́ tó bá yá ohun tó bá fún wa a máa sọ fún ọ lọ́jọ́ iwájú. Èyí tí Adérónkẹ́ ọba fi sọ wípé ẹ̀sọ́ ń tẹ́ gbà ọ̀sọ̀ ilé yìí nígbà àwọn sáà ti sọ fún wípé yóò bímọ. Adérónkẹ́ bá ní ọ̀dà gbogbo òun lóhùn tẹ́ bá gbà lọ́jọ́ iwájú ẹ sáàjì ń rí ọmọ gbé pọ̀n ń rí ọmọ gbéjó. Ọba mi Èdùmàrè tó fún àwọn àgbàlagbára ó yọ̀ǹda oyún fún Adérónkẹ́. Òótọ́ ni àbírọ́ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oyún kúsùn 9 Adérónkẹ́ bímọ o. Nígbà tí ó bímọ ó bí ọmọkùnrin. Wọ́n bá sọmọ yìí ní Adékúnlé. Adékúnlé ni wọ́n sọmọ yìí. Ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ó bímọ yìí lọ́dún 1990. Ọmọ wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́dún 1986 lọ́dún 1996. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ jáde o lọ́dún 2002. Ó lọ ilé ìwé girama ó jáde lọ́dún 2008. Ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní kúkúrú ó parí ẹ̀kọ́ lọ́dún 2001 nílé ìwé Ìbàdàn. Ibi tí sẹ́mẹ́ǹtì tó ti dunlẹ̀ jù dáadáa ìyún University of Ìbàdàn. Tó ó ṣe ń jáde báyìí lọ́dún 2003 bẹ́ẹ̀ náà ni Adékúnlé ríṣẹ́ o sílé ìfowópamọ́ kan tí mo fowókọ bò láṣìírí nílùú Ìbàdàn. Nígbà tí ó fi dọdún 2006 owó ti dé. Adékúnlé bẹ̀rẹ̀ sí ní kẹ́yà rẹ̀ lójú ó ń kẹ́ ẹ̀ nímú. Nígbà tó dọdún 2007 Adékúnlé ó fẹ́yàwó fi àwọn ọdún 1990 lábí. Ó wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́dún 1996. Ó jáde ní 2002. Ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ títí tó fi di ọdún 2008. Ọlọ́dún 5 ní University of Ìbàdàn. Ó jáde ní 2011. Ó ríṣẹ́ ní 2012. Kábíyèsí Elédùmarè. Owó dé lọ́dún 2013. Ó fẹ́yàwó. Nígbà tí ó fẹ́yàwó Adékúnlé ó fẹ́ràn ìyá rẹ̀ ju ara rẹ̀ lọ. Ó fẹ́ràn ìyá rẹ̀ ju ẹ̀mí ara rẹ̀ lọ. Kábíyèsí Elédùmarè. Ojú bá ń kúnni nínú ayé ẹja farabalẹ̀ wo mẹ́ta fi bọ́jú ká má bàa tún fòmí àtàbọ́jú. Nígbà tí ìyàwó wọlé ìyàwó kórìíra ìyá tó bí Adékúnlé bí ìgbẹ́. Kì í fẹ́ rí ìyá tó bí Adékúnlé bí ìṣe fẹ́ rí èpo ẹ̀gúsí mọ́ nígbà téèyàn bá ti yọ tìmú rẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Adékúnlé bímọ kìíní ó bímọ kejì ó bímọ kẹta. Gbogbo ọmọ tí wọ́n bí láàrin ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ju ọdún 6 náà lọ. Títí tó fi dọdún 2019. Nígbà tó dọdún 2019 ìyá Adékúnlé rí wípé ìkórìíra yìí pọ̀ jù. Nítorí pé Adékúnlé ti mú ìyá rẹ̀ sọ́dọ̀. Ó fi bàbá sílé mọ̀lẹ́bí tá à ń pè mí ní family house.
ó fi bàbá síbẹ̀, ó ń tọ́jú bàbá ẹ̀ náà o, ṣùgbọ́n ń tọ́jú ìyá ju bàbá lọ. ní kẹ́rẹ́ báyìí lọ́dún 2019 tí ìyá jáde kú lọ́ọ̀dẹ̀ Adékúnlé, ohun gbogbo bá yí bìrì o. àwọn tó ti ń rọwọ́ gbé oúnjẹ lọ sẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ f'Adékúnlé ó di ohun tí ọ̀rọ̀ ọwọ́ gbé sẹ́nu lọ mọ́. ìyá àdílé yìí ṣẹ̀ṣì mọ̀ pé àgbà ti dé sí àwọn Adékúnlé yìí náà. bàbá mú kàkéyì ọ̀pàlẹ̀ aláwo lọ. bàtà lọ sílé aláwo, ibẹ̀ ni wọ́n ti bá ṣàyẹ̀wò lọ́tún ṣàyẹ̀wò lósì. wọ́n á ó ti kẹ̀yìn sọ́run rẹ̀, sórí tọ́run rẹ̀ wọn bá wà ní àkàtà rẹ̀ kéṣekéṣe lórí ò kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn. wọ́n sì ní sàkátà pàrà làgbà sí tọ́bí tó bá ń yí láyè jù lẹ́nu ọlọ́wọ́ karùn-ún ni. wọ́n ní bí ìyá rẹ̀ ọba wà lọ́dọ̀ rẹ̀ á jẹ́ parọ́ tí wọ́n jẹ́ o. ó rí bébà ńlẹ̀ báyìí ó pè lówó. ìyàwó t'Adékúnlé ti fẹ́ ni ọ̀fẹ́ rí ìyá lójú yìí. tó wọ́n bá gbé kárí kíkà náà wọn àtìyàwó ẹ̀ pé owó ìyá mi sọ́dọ̀ padà o, torí bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí. Adékúnlé ti ṣiṣẹ́ ó ti ka mọ́tò ti jẹ́ títà nígbà tí pọ́njú dé. àwọn ilẹ̀ bíi méjì tó rà yàtọ̀ sílé tí ń gbé, àwọn náà ti jẹ́ títà. ọ̀rọ̀ ti dòpò ti polúkú mùsùlùmí Adékúnlé lọ́wọ́. wọ́n ti dá Adékúnlé dúró iléeṣẹ́ ìfowópamọ́ títí ń ṣiṣẹ́ nílùú Ìbàdàn. wọ́n sọ fún un pé àsìkò ọdún rẹ̀ ti tó kọ́ máa rí lé. Adékúnlé bá fagídí, ọba fi mú ìyá rẹ̀ sọ́dọ̀ lọ́dún 2021. ní gẹ́rẹ́ tí àwọn wọlé padà báyìí, ohun gbogbo tún bẹ̀rẹ̀ sí ní gán ó ń dùn f'Adékúnlé o. lọ́dún 2022 Adékúnlé tún ra ọkọ̀ míì nítorí pé ó ti ń ṣiṣẹ́ àdáni fúnra rẹ̀. kábíyèsí Olódùmarè, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé iṣẹ́ ìkànnì Adestar TV ṣe ń bá mi ká ṣe ń bá mi bọ̀ tọ́rẹ́ ni ọba àlọ́ lọ́ba kú. nígbà tó dọdún 2022 àwọn ẹgbẹ́ àgbà bá sọ fún ìyá wípé tó adé o àfẹ́gbẹ̀jẹ́ wa ilẹ̀ jẹ́ tẹ́ gbà, kò sí nǹkan kan tá a gbà lẹ́jẹ̀ lọ́wọ́ rẹ̀. ohun tá a fún náà la fẹ́ gbà padà, òun náà lẹ́jẹ̀ rẹ̀. sọ fún mi báyìí nígbà tẹ́ fẹ́ fún mi, wọn ní ìwọ náà ò béèrè. kò lè ṣeé ṣe o, ojú kan pa ojú kan rèé, sí náà ní wàá filẹ̀. kí wàá nìtumọ̀ ayé tí mo wá. ekúkú wọn takú mọ́ Adéròǹkẹ́ lọ́wọ́ o, Adékúnlé ò sì mọ̀. nígbà tó dìjọ́ tí wọ́n láwọn fẹ́ gbẹ̀jẹ́, ìyá Adékúnlé bá pè é lóru ọjọ́ náà pé Adékúnlé wá o, lóru ní má sùn o, ò gbọ́dọ̀ sùn. kódà bọ́ọ̀ bá rí ibi tọ́ ọ̀nà ìyàwó rẹ̀ lọ ọ̀ràn lọ, torí pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí ò gbọ́dọ̀ sojú ìyàwó rẹ̀. Adékúnlé sáwà ọgbọ́n kan àbí méjì, ó fi rán ìyàwó rẹ̀ lọ sílùú Èkó pé kọ́ wa lọ rèé báwọn gba owó kan wá, òun ọ̀fẹ́ lọ fúnra rẹ̀ ìyàwó lọ. ní kúkúrú, Adékúnlé tó bá ti dé aago 11 lálẹ́ yìí, gbé omi kaná kò jẹ́ kó mi yọ máa hó sọ̀sọ̀sọ̀sọ̀. tó bá ti wá ní déédéé agogo bíi 12 àbọ̀sá aago kan, yọjú lójú wíńdò, ó rí atẹ́gùn kan tí ó fẹ́ tíjì ọjà. tíjì yìí bá ti ń jà, wá àdá tó mú sóyè kó ti wá sọ́dọ̀. tó bá ti wá sọ́dọ̀, tó bá ti rí ìjì yìí tí bá ti ń bọ̀ wá sọ́nà náà lé lọ́dọ̀ rẹ̀, omi gbóná tó gbé kaná òun pé kó dà sí wè, kó wá bẹ̀rẹ̀ sí ní fi àdá yìí kó máa sá ìjì yìí títí tíjì yìí ó fi lọlẹ̀. gbòdì dédé aago 11, Adékúnlé rí ìjì tó ń tọ́ àwọn kọ́kọ́ rí afẹ́fẹ́ tí ń fẹ́ nígbà tó yá afẹ́fẹ́ di ìjì. ọba sáré lọ bí omi gbóná lọ́ba yí omi gbóná dà sí ìjì la lọ́ba mú àdá lọ́bẹ̀rẹ̀ sí ní fi sá pàápàá títí jì yìí fi lọlẹ̀. nígbà tí jì lọlẹ̀, Adékúnlé bá gbéra ó di yàrá ìyá rẹ̀. nígbà tí ó débẹ̀, kábíyèsí Olódùmarè, ọba ìyá rẹ̀ débi wípé
gbogbo bí ṣe ń ṣàdáwò gbogbo ibi tí ọba lára ìyá rẹ̀ pátápátá ọba o mami kí ló ṣe yín kí ló ṣe èrò tó sì ní ni pé kọ́ lọ béèrè pé torí àpò ti sáìkì yìí o ìyá rẹ̀ bá sọ fún un wípé Adékúnlé 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 rọra máa sìn nínú ayé o tẹnìkan bá fi ọ̀rọ̀ kan lọ ronú dáadáa kó o tó gba ọ̀rọ̀ yìí ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí mo gbà tí mo sì wádìí fínífíní lọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ sọ nídìí báyìí o èmi àti òní láǹfààní àti ríra nínú ayé mọ́ mo sì mọ ìdájọ́ tó lódùmarè ló sì fún mi mo ti fẹ̀mí ara mi lélẹ̀ fún ọ o nítorí ìwípé bí mi ṣe ń lọ yìí ìwọ lọ ọba lọ lónìí ṣùgbọ́n ọ̀sán fẹ́mi kí mi ọ lọ lónìí ju kí wọ́n lọ ìwọ gbẹ̀yìn mi ọ dàbọ̀ ìyá Adékúnlé gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ó kú Adékúnlé bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀rín kàkàkàkàkàkàkàkà àná Adéròǹkẹ́ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀kárì ọ̀fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí ọmọ rẹ̀ kò burú kò sì jà ohun tá a fẹ́ kó ṣe ó ti ṣe. Adékúnlé gbéra ọ̀dọ̀dọ̀ bàbá rẹ̀ ó ṣàlàyé fún bàbá rẹ̀ lọ́tún àti lósì gbogbo tó ṣẹlẹ̀ pátápátá bàbá ní wò báyìí lẹ́nu àwòwò ntọ́ wá sí ni wípé lábala alẹ́ tí ìyá rẹ̀ ń gbé tí yàrá wà wọn ọgbọ̀njú kọ́ lọ tibì kan wókòwò lù ìyá rẹ̀ mọ́lẹ̀ káyọ̀ rò pé bọ́yá ilé lówó pa á. Adékúnlé ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ Adéròǹkẹ́ ní kúkúrú wọ́n gbé ìyàwó sìn yá ìyá bá tiẹ̀ lọ nígbà tó dọdún 2023 ìyípadà yìí dé bá Adékúnlé o òun tá a rò pé ọ̀sẹ̀lẹ̀ kọ́ lọ́sẹ̀lẹ̀ kábíyèsí Elédùmarè nǹkan wá gbòòrò jà ìfàdékúnlé débi wípé kò rí ọwọ́ tì bọ̀nù mọ́ o kódà Adékúnlé ti kúrò nílùú Ìṣẹ́yìn ó ti gbàlú Ìbàdàn lọ nǹkan sọ fún yín pé iṣẹ́ tí ń ṣe rèé torí iṣẹ́ ìgbé pátápátá náà l'Adékúnlé ń ṣe ìyàwó Adékúnlé ti fa Adékúnlé lẹ̀ o ṣẹ̀mọ̀pá yìí báládàn ò ṣe ọ̀rọ̀ tí mo mú wá lálẹ́ yìí tí kò tíì máa ṣèwọ náà sírù bẹ́ẹ̀ ò tíì máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ fúra o fúra dáadáa tí wọ́n gan ò tíì máa fa nǹkan aburú lẹ̀dẹ̀ àwọn ọmọ báyìí lórí wípé bàdáwò bá débẹ̀ dá ọlọ́run ọba mi lọ́la dáwò tí máa fi dàdáwò ká máa gbà fọlọ́run ọba mi wọ̀nyí sinmi ohun tá a bá fà tá a bá rí ìfànú ayé ká gbà fọlọ́run ni bàbá fà á ti ọ̀fà ẹja fílẹ̀ fọlọ́run kábíyèsí Elédùmarè èmi ò mọ̀ bóyá ọ̀rọ̀ yìí lọ́gbọ́n nínú àpò ní nǹkan kan ṣùgbọ́n ipò tí mo bá Adékúnlé ọ̀pá mi lẹ́kún ọmọ alátẹ̀lẹ̀kẹ̀ Adékúnlé nígbà wọn àná ọmọ àṣẹ o ọmọ àti ń tagi ẹjẹ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé ilé ayé tá a wà yìí ọ̀lọ́ títì vanity knock up vanity all is vanity iná ìrìn ayé alájà sòrò lọ látàwọn alẹ́ ṣe ọyọ ọba Adéwùmí ẹni tẹ ẹni tí ẹni kàbùkù gbogbo ọlọ́rọ̀ tẹ̀ ń wò lókè ìpẹ́ wọn káyé bí ọlọ́rọ̀ míì bá sí wọn ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó ṣeé ṣe kí ẹni tó jẹ́ tálíkà ọgbà ẹ̀wò ti dá báyà jẹ́ òkú sínú tálíkà tí mo wà yìí torí wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ọlẹ́gbìn gbogbo ẹ̀yàn ìjọ̀gbọ́n nílé iṣẹ́ ìkànnì Alesta TV tó bá lọ́gbọ́n ẹ̀já kó bó bá sì nímọ̀ ẹ̀já lò ó bí ọba wa lọ́gbọ́n tí ò nímọ̀ tó àjẹ́ wípé bọ́lọ́wọ́n ọba mi ti fẹ́ kú rí nù alájà sòrò kan látàwọn alẹ́ sí lọ́yọ̀ ọmọ àbàdé òní iná ò ní tán wò yín o ẹ̀ sì ní pàpà tẹ̀lé ní ìjẹ́ká ètò rẹ̀ jíjẹ wọn mọ́ gbogbo ẹ̀yàn ìjọ̀gbọ́n nílé iṣẹ́ ìkànnì Alesta TV èmi ni mo sọ kalẹ́ ẹ̀yìn lẹ́gbọ́ o tọjọ́ mi náà èmi náà ní túnmọ̀ wáyé náà lẹ́gbọ́ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá tinú tòdì òsì méjì gbogbo ẹ̀yà ara yín ò ní padà dé wọn tán náwó lé lórí ó dàrọ̀ òun ayọ̀ lásán ó dàbọ̀. ó dàbọ̀ sà bàbá ẹ ṣeun ọlọ́run ọba ò ní jẹ́ kọ́pọlọ yín kó jọba láṣẹ Ìdùmarè ẹ ṣeun eléyìí tẹ́ tún mú wá fún wa lálẹ́ yìí ó lágbára
ẹ̀kọ́ méjì tèmi rí nínú ọ̀rọ̀ yìí àbíamọ àpọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọlọ́run má jẹ́ kójú ọmọ, Ọlọ́run má jẹ́ kó pọ́n wa. Ẹ rí i pé Adérónkẹ́ ìyá Adékúnlé kò kú kọ́kọ́ fẹ́ gbà. Ó ní rárá, òun ò dúró tàsìkò Ọlọ́run. Ìgbà ó gbọ́ obìnrin wà nílé ọkọ tí ò róyún ní débi tí ò rọ́mọ bí fọ́dún 9, òun ló jẹ́ kó lọ bẹ́ẹ̀. Kí n tó rí jìnnà, ẹ dákun ẹ má bínú. Nígbà bàbá ń sọ̀rọ̀ yìí fún wa lọ́wọ́, mi ò lè sọ̀rọ̀ lé wọn lórí. Ìyá mi grandma Adéọlá Ìjọ́níyì wọlé wọn kí wa, ẹ káàbọ̀ mà. Grandma wa mọ́mì mi náà Alhaja Hafsat Gbadegẹṣin Kókà, múra wọn náà sálámọ̀ wa aleikum sálámà, àti gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé nígbà yẹn tẹ́ ń kí mẹ́mọ́, wọn ò lè máa sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ torí n tá a fẹ́ gbogbo wa fẹ́ gbọ́, èmi náà fẹ́ gbọ́, ká lè mọ irú ẹ̀kọ́ tá a kọ́ ńbẹ̀, kí la fẹ́ sọ lé. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé pátá, mo fi kíkí ọlá àti kíkí ọlá mo fi kí yín pé ẹ káàbọ̀. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́, ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì, ṣé rí ọmọ á ní abiyamọ. Mo ṣe rí ìdí tó máa ń pe àwọn òbí wa ní abiyamọ ni. Ẹ wo ìyá yìí, wọ́n lè ṣò ní fún ni ní nǹkan kó má fi gbà, bó ṣùgbọ́n èṣù afúnni lẹ́dìí ẹ̀sìn àfigbódì ń di ọmọ. Ẹ rí i pé ńgbà tán tún dé, àwọn tán ná fún ìyá lọ́mọ, ìyá yìí wo pé kí wá láǹfààní ọmọ kan ṣoṣo tóun bí. Kàkà kílẹ̀ ẹ̀kú ilẹ̀ aṣá, ìyá yìí dẹ̀ fẹ́ ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ lè gbáyé. Ọ̀pọ̀lọpọ̀ òbí wàláhì ní òṣèrú ẹ̀ fọmọ. Kí ló ṣẹlẹ̀ síyàwó? Kò sí nǹkan kan mọ́ ìyàwó sálọ ni. Ṣé ni mo fẹ́ kí lè jẹ́ lesson fún àwa òbí, mo fẹ́ kí lè jẹ́ lesson fún àwa ọkùnrin tá a máa níyàwó kan tá a máa wá wò pé ìyá wa ò dáa àbí ìyá wa ò ṣe ààrùn. Ṣé ni wọ́n ní tọ́dẹ bá ròṣẹ́ ròyà tó bá pa ẹran kò ní fẹ́ nìkan kan jẹ. Ẹ wo dó ìyá yìí kò dúró dọ́tọ́ lọ́hùn, ó ti dúró ọdún 9 ẹja fi síra wa wò. Mi ìkọ̀ndónù pé kéèyàn fọlọ́run sílẹ̀ kó lọ wá nǹkan míì, but ẹni ìjà ò bá ní ń pera ẹ̀ lọ́kùnrin. Àdánwò tí ó jù gbàgbọ́ wa lọ ní ká máa fi ṣàdúrà pé kọ́lọ́run má gbé bá wa. Èmi a máa ní ìṣòro tí ó jù gbàgbọ́ mi lọ, Ọlọ́run dákun má gbé bá mi. Ọlọ́run ti ní gbé bẹ́ẹ̀ nìkankan nù wá. Ìṣòro ló mú ìyá yìí Adérónkẹ́ yìí tó fi lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ torí pé ó ń wọ́ ọmọ. Ẹ mọ̀ pọ́n ní táwọn èèyàn míì bá ń wọ́ ọmọ, ṣé báwọn kan náà ń wọ́ ọmọ tán láwọn pásítọ̀ ń bá wọn sùn tó wá dé ìsìn tán ṣe DNA, pásítọ̀ ló ní bíi 60% àwọn ọmọ tó wà nínú chọ́ọ̀chì yẹn. Ẹ má jẹ́ rojọ́ jù, ẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀, ẹ jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n bá wa dá sí. Bàbá ti sọ̀rọ̀ sílẹ̀ fún wa, ìrírí ayé tèmi fèyí kọ́gbọ́n tèmi, ọgbọ́n ò lè rí kọ́ńbẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ dákun ẹ bá mi gbẹ́nu sí máìkì, mo kí gbogbo yín ẹ káàbọ̀. Àwọn obìnrin ìgídá ẹyẹ fò, ìyàwó ò tiẹ̀ dúró nílé kó máa bọ́kọ ẹ̀ lági níbi tó ti ló múùfù lọ Ìbàdàn tó lọ ń lági. Ẹ káàbọ̀ ẹni tí yóò bá kọ́kọ́ bá wa dá sí, ẹ dákun ẹ bá wa dá sí o, ẹ káàbọ̀. Àmọ́ bóyá ní ìṣe ẹ̀kí ni o, mo rí pé dàbí grandma ń sọ̀rọ̀ Adéọlá Ìjọ́níyì wọ́n ń sọ̀rọ̀ gbogbo wọn sọ̀rọ̀ ẹ̀lọ́ ẹ̀ka lẹ́mọ̀. Ẹ kalẹ́ o. Ẹ̀ka lẹ́mọ̀ mi. Kínní ó kọ́ gbogbo wa lọ́gbọ́n. Tí èèyàn bá rí ìyá ọkọ ẹ̀, ìbò ni ẹ má bínú mà. tí àwọn bá rí ìyá ọkọ ẹ̀ tó ń ṣe lọ́mọdé, òun ló mọ ibi tóun ti rìn dé. Ṣùgbọ́n àwa ìyàwó àfínfẹ́ mọ̀, màmá yẹn wọ́n ní tí kinní kan bá ń ṣèyàn kí wọ́n máa ní sùúrù. Bó ṣe ń rárá ayé náà ló ń rí arọ́ ọ̀run. Ìgbà míì wà àsìkò àti bímọ èèyàn lè má tí ì tó. Ṣé ń bọ̀? Bẹ́ẹ̀ni mà. Èèyàn máa lọ kánjú. Ṣó ti yé yín? Nǹkan tí ọgbọ́n ìkọ́ wa náà ni pé ká má kánjú, ká má máa kánjú. Ṣó yé yín? Tá a bá ń kánjú, àní mo retọ́ lọ́run ṣe fún wa. Ẹ rí ọ̀rọ̀ ìkánjú yìí ní màmá tó bí màmá ti tèmi nígbà tó wà láyé. Ọkọ ẹ̀ ti fẹ́yàwó bíi 4 tí wọ́n bímọ fún. Bàbá yẹn lówó gan mú Oǹdó ni bàbá yẹn ó wá látòǹdó. Nígbà tó wá ń bọ̀ látòǹdó, onìkan nìyẹn bí ó wá ń sọ fún yẹ pé tóun bá dẹ́kọ̀, iṣẹ́ plumber lè wọ́n mú lé ọ̀gá ẹ̀kọ́ wa kọ pé tóun bá dẹ́kọ̀, tí Ọlọ́run bá kẹ́ òun tóun ní owó, òun máa kọ́ skul torí òun ò kàwé, òun dẹ̀ máa kọ́lé fọlọ́run. Ṣá along the line bàbá yẹn dẹ́kọ̀, Ọlọ́run bá ṣá ṣe dáadáa fún gan. Kátó fọ̀ ó kọ́ skul 2 lórúkọ mission. Mọ́ṣáláṣí kan wà lébùté Mẹ́ta, bàbá yẹn náà ló kọ́. Ó dẹ̀ fohùn sílẹ̀ pé àtàwọn àrọ́mọdọ́mọ wọn gbọ́dọ̀ béèrè mọ́ṣáláṣí yẹn lọ́wọ́ mission. Ẹni tó bá lọ kọjú sí mission yẹn àti skul yẹn báyìí ló ṣe máa rí fún. Fast forward
ṣé wá rí ìyá tó bí màmá ti tèmi nígbà tí bàbá yẹn wá fẹ́ òun nìkan nìyá ti tiẹ̀ náà tún bí Subhanallah. wọ́n dá àwọn ọmọ kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn nìkan Wọ́n wá nìyá fẹ́ra wọn wọn. wọ́n wá fẹ́ra wọn wọ́n ṣe fẹ́ra wọn kò pẹ́ kò jìnnà great grandmother mi bímọ ó bí ọkùnrin mẹ́wàá àwọn ìyálé ẹ̀ ti wà ń bẹ̀ tó tọ́kọ ẹ̀ ti fẹ́ rẹpẹtẹ gan tí wọ́n bímọ àwọn bíi 4 tí wọ́n bímọ so bọ́mọ yẹn ṣe dé gbogbo wọn tẹ́wọ́ gbà wọ́n tẹ́wọ́ gbọ́ ọmọ yẹn inú gbogbo everybody ń dùn ọmọ yẹn ò tí pọ̀ ọmọ ọdún 2 ìyá yẹn tún lóyún ó tún bímọ obìnrin ṣé ń gbọ́ Gbogbo wa là ń gbọ́ yín mà. ìgbà tó wá bímọ obìnrin yẹn ká tó wí ká tó fọ̀ṣà ọmọbìnrin yẹn ìgbà yẹn ni àwọn ìyálé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní bímọ Làwọn 6 tán ti fẹ́ before wọn tó Bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀. Wow. tán bímọ ẹ̀yìn ìgbà tóun bímọ 2 yẹn làwọn ìyálé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní bímọ Subhanallah. tòun tó gbẹ̀yìn dé ní gbogbo àwọn ọmọ títí ẹ jẹ́ ọmọ ló jákọ̀bí àti kejì Yes. àwọn tó ṣáájú ẹ̀dẹ̀ wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àníyàn lọ bóyá kí ni ẹ̀ ṣàkóso lórí ṣá ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn orogún ẹja àwọn ìṣẹ́ ṣàtìmọ̀já olórogún nǹkan bẹ́ẹ̀ yẹn àti bóun nìkan nìyẹ́ ẹ̀bí ọmọ àdúgbò kan náà ni wọ́n kọ́ bá lọ fàgúnlẹ̀ sílé ìyá ẹ̀ nínú òun náà bá dùn pé wò ó ti padà sílé òkúkú ti bímọ 7 olóhùn bákan bí olóhùn bí kejì ibi tí mo wá ń bọ́rọ̀ lọ ni wípé ṣé rí ọlọ́run ọba àṣeyí tóun ni Bẹ́ẹ̀ni. ó máa ń torí nǹkan ṣe nǹkan Torí kan ṣe kan lọ́lọ́run o. Ó dàbí àwọn grandchildren ní grandma wa náà ń yọ wọ́n lẹ́nu. ìkan wá jólówó rẹpẹtẹ gan níbẹ̀ ìtọ́jà kọ́ bí yọ wá jólówó wá lókìkí iṣẹ́ printing ló ń ṣe ó wá ń ṣe printing fún National Bank ṣe mọ̀ pé láyé ìgbà yẹn lẹ́jà náà máa ń lò Lẹ́jà ni o. yes fún gbogbo National Bank the whole of Nigeria owó yìí ń dé kí tí wàá rewind sẹ́yìn nígbà tí màmá mi máa bímọ ó bí màmá tèmi ó bí ọmọ ẹyọ kan lé màmá mi ó tún bí ọkùnrin kan lé màmá mi ó jẹ́ ọkùnrin 2 obìnrin ẹyọ kan ọkùnrin méjì obìnrin kan. nígbà tó wá fẹ́ lọ bí àbígbẹ̀yìn ẹ̀yẹn bó ṣe kú nìyẹn Subhanallah, inna lillahi wa inna ilayhi ọmọ raji'un. wà ìyá kú so ó wá jẹ́ second born yẹn wá bí ọmọ 3 yẹn sílẹ̀ ṣe ń gbọ́ ìyá yẹn ṣàbára jẹ́ ó ṣàṣe gbogbo ẹ̀ ṣá ó bá tún kàn sóòlà rẹ̀ pé at least ọmọ òun tó kú ó fọmọ 3 sílẹ̀ fún un ọmọ òun sì di 4 nínú 5 Bẹ́ẹ̀ni. nǹkan lọ ẹ̀gbọ́n náà tún bẹ̀rẹ̀ sí ní bímọ èyí tó lówó gan yẹn náà tún bẹ̀rẹ̀ sí ní bímọ ọwọ́ ẹ̀ jí ìyẹn bímọ bóyá bíi 4 àbí 5 ṣe rí pé kò sí ìyá tí yẹn ń lájì Bẹ́ẹ̀ni. ara àwọn ọmọ yes ara àwọn ọmọ lèmi wà ọmọ títí ẹbí lèmi wà mọ ń gbà tẹ́mi máa dàgbà ìyá yẹn ni mo gbọ́njúmọ̀ ní màmá tèmi Okay. not my great grandmother mi ni Because láwọn ti ṣaláìsí. because grandmother tèmi ti ṣaláìsí but àwọn màmá mi wà lọ́mọ ọdún 9 àbúrò ẹ̀ kan wà lọ́mọ ọdún 5 àbígbẹ̀yìn yẹn wà lọ́mọ òòjọ́ ìyá wọn ti kú so ìyá yẹn ló ń tọ́jú gbogbo wọn nígbà táwọn máa wá délé ayé àpò bá yáyàn sí yáyà wa ká má fọ̀rọ̀ gùn lọ gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dán ó ń dùn ó ń dán ó ń dùn ó ń dán ó ń dùn ó ń dán mo ti wá dàgbà ó wá dijọ́ kan èmi àti àyàwó jókòó síwájú ilé bàbá kan wá yọ lọ́ọ̀kan ìyá mi bá ṣe báyìí ṣé mo rẹ́ni tó ń bọ̀ lọ́ọ̀kan yẹn ìròyìn burúkú ló mú bọ̀ fún un mo ní báwo lẹ ṣe mọ̀ ó ní kí n jẹ́ kó débi ó dẹ̀ ṣe débi ó ní bàbá ọkọ mi ẹ káàsán ó ní mọ́dà ti kú àbí ẹni ò dẹ̀ sọ ó kàn yí padà ó dẹ̀ lọ ìyá yẹn dẹ̀ jókòó ìyá yẹn dẹ̀ sọ pé tó alihamudulilayi òun dúpẹ́ mo wá wọ ẹ̀gbẹ́ wọ́n ní kí ló dé tẹ́ fi sàlẹ̀ alihamudulilayi ó ní tòun yóò ó ní kí n má wọrí ṣé wá ní gbogbo àwọn tó ń sunkún bọ̀ lọ́ọ̀kan tó bá ti déwájú ìyá yẹn tó bá ti ń ké bọ̀ tó bá ti déwájú àwọn abáyàtọ̀ ọmọ ẹ̀kú tó jókòó tó ń wòkè tí ò sunkún ilé wa dẹ̀ ní ilé màmá mi yẹn ní iwájú ilé àtẹ̀ǹkùlé tó bá gba wájú ilé wọlé wọ́n gbẹ̀ ǹkùlé jáde tó bá gbẹ̀ ǹkùlé wọlé pẹ̀lẹ́kùn wọn wọ́n gba wájú ilé jáde ká má fọ̀rọ̀ gùn lọ ìyá yìí ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣú ò nígbà tílẹ̀ wá ṣú èmi wá fẹ́ máa lọ sílé mi mo ti bímọ 2 so ìyá yẹn ti rí ọmọ àti ọmọ ṣó ti yé yín Bẹ́ẹ̀ni. màmá tèmi ọmọ èmi ọmọ mo tún wá bí ọmọ ṣó ti yé yín Bẹ́ẹ̀ni mà. mo wá dìde lálẹ́ mo ní èmi lọ sílé mi ò mi fẹ́ porúkọ ká má pè yá yẹn níbí báyìí mo lé mi lọ lé o ní lágbájá má lọ jókòó tì mí mo ní kí ni mo fẹ́ jókòó ṣe ó ní kí ni mo ní èmi ò lè jẹ́ kí ìdùn jẹ mí o ó ní kò sí ìdùn yàrá wọn kí n lọ sùn yàrá wọn ẹni tó kò dùn wá ló wà lọ́ọ̀kan yẹn ìyẹn ìyàwó ọmọ ẹ̀gbọ́n wọn kan wọ́n ṣáà nílé ńlá wọ́n gbọ́ oríṣiríṣi èèyàn sínú ilé tán sanwó náà bá ní yàrá ọ̀kan yẹn ni àwọn kò lè jẹ́ kí n wọ̀ pẹ̀lú ọmọ mi mo bá gbé ọmọ mi wọ́n wá ní àwọn kí n má wọ̀rí àwọn asunlẹ̀lẹ̀ kémi sórí bẹ́ẹ̀dì mo ní kò lè tó yẹn ẹ jẹ́ káwa gbé fóòmù sí pálọ̀ kẹ́yìn sùn yàrá yín nígbà tí ó di ní òru yàyí bá bẹ̀rẹ̀ sí ní ké Subhanallah. ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún bọ̀ kò sẹ́ni tó gbọ́ níta ó wá ṣàlùwàlà ó wá bọ́ sórí àwọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ké ó ké nígbà tí ara mi ò gbẹ́kún yẹn mọ́ fún bíi 2 hours mo bá dìde mo ní ìyá lágbájá mo ní kí ló ṣe yín ó ní mẹ́wàá ṣe òun o mẹ́wàá ṣe òun
wípé ṣé mo mọ ìyá ìdẹ ti wọ bíi 90 nígbà yẹn ṣùgbọ́n ó wá jẹ́yàn tó lẹ́wà tó lójú láwó pupa ó dàbí òyìnbó owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ dáadáa so ó máa ráwọn èèyàn ṣùgbọ́n ìtàn máa ń yíká gan ló bá ní ṣé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń wá látọjọ́ òyìnbó tán wá ń bá òun kẹ́dùn látẹ̀kan yẹn yípo dà wípé ṣé mo mọ̀ pé lára wọn ìmí ilé wà lára wọn kò bá yọ̀ wá sọ́dọ̀ wọn ìmí ilé wà nínú wọn tó jẹun lówó ṣé mo mọ̀ pé a máa ń lọ sínwó lóyìnbó tó ló máa yáwọn èèyàn lówó kó fi tajà so tí bá ti tẹ̀lé lọ sóyìnbó tá bá ti gbowó èmi tó máa ní kó lọ sí báǹkì mi náà ṣe tó wù mí nínú ẹ̀ ó rí a ṣe bẹ́ẹ̀ pé òun ò rí a rí a ṣe bẹ́ẹ̀ pé òun ò rí ló bá ní ṣé mo mọ̀ pé gbogbo àwọn tó wá ṣúgbà wọn yẹn ṣé mo rọ́jọ́ orí òun mú ni ẹ̀ ó ní ṣé mo mọ̀ nǹkan ṣá ó lọ́lọ́run fún àwọn ìyá tèmi ṣàtẹ̀gùn fún òun ni àtàwọn ọmọ méjèèjì tóun bí Subhanallah. ó látẹ̀gùn lọ́lọ́run fún àwọn ọmọ méjèèjì ṣe fún un yí pé ńgbà tóun bá fẹ́ máa fi bírú àwọn màmá àti tèmi yẹn ọjọ́ àti lọ lórí òun àtọkọ òun Subhanallah. yí pé àwọn nǹkan tí ọlọ́run fẹ́ kóun jogún ló wà lọ́wọ́ òun yẹn yí pé méjèèjì tóun bí yẹn ọlọ́run kàn fi ṣe sábàbí fún un àtọkọ òun toró nìkan ìyá òun bí wọ́n dẹ̀ ti sọ fún ìyá òun ọmọ Òṣogbo ni wọ́n dẹ̀ ti sọ fún ìyá òun dẹ̀ ti gbọ́rọ̀ yìí látìgbà tóun ti wà ní Sisi wípé so òun ò ní sunkún o ó ló dùn gan o ó ló dùn burúkú ó ní ṣùgbọ́n lára àwọn tó wá yẹn wọ́n fẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ òun lẹ́nu mo ní kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ó ní òkè tóun bá bẹ̀rẹ̀ sí ní pura mọ́lẹ̀ tèmi tí mo gbọ́ ọmọ kókó dání náà tí mo bẹ̀rẹ̀ sí ní pura mọ́lẹ̀ ọmọ mi yẹn ọmọ second born mi yẹn kò ṣáà mọ second born mi dáadáa second born mi yẹn wà ní ọmọ ọdún méjì that was 1992 mo ti lóyún kejì sínú ó ní ìwọ ló dípá dìsẹ̀ sínú ó jókòó sábẹ́ wọn ó gbọ́ ọmọ kókó dání tóun bá ń pura mọ́lẹ̀ òun jẹ́rìí ẹ̀wọ̀n náà bá ń pura mọ́lẹ̀ wá wá fọwọ́ kàn ẹ̀ ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ yáàyá ẹ̀ òun rí nǹkan tóun rí ò lè rí mo lè rí ó lóun rí ó ní so tí nǹkan kan bá ṣe kankan nínú àwọn tó kù ńlẹ̀ yìí ó ní ṣe mọ́ nǹkan tó máa pè wọ́n mo ní kíni ó lá lóun fi wọ́n borí ó ní so ilé ayé yìí ọlọ́run máa ń torí ìkan ṣe kan fún yàn ó wá di pẹ́ẹ́lẹ̀ bàbá ṣe gbà mọ́ra ìbọ̀dàn gan o toró lórí ẹbí ló kú àwọn ọmọ tó máa daṣọ bòun ló kú ṣùgbọ́n ọlọ́run wá wọ́n òun sí hòhò ọlọ́run tún daṣọ àtaṣọ wípé blanket lọ́lọ́run wá dàbò òun kì í ṣaṣọ nìkan wípé tí àwọn méjèèjì bá ṣaláìsí tí ò sí irú àwọn màmá tèmi màmá tèmi bímọ 3 ẹ̀gbọ́n wọn tó kú yẹn ẹ̀gbọ́n màmá mi tó kú yẹn bímọ bíi 4 màmá tèmi nìkan ṣoṣo mo wá bí ni mi wá ká màmá mi bímọ 9. Allahu Akbar. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni gbogbo àwọn tó kù náà àwọn ẹ̀gbọ́n mi tó tún ṣáájú tọ́jú ọmọ àwọn náà ti bímọ sílẹ̀ rẹpẹtẹ so tá a bá ń ṣe nǹkan nínú ilé wa kódà tá a bá pa màálù ẹ lè rawọ́ ẹ̀ nílẹ̀ lẹ̀ bóyá irun tán lọ dà sátàn tí ò ní sára ta láàrin wa ó ní kí lọ́lọ́run ò ṣe fún un fún ó lóun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní nǹkan tó fẹ́ kóun ṣe òun ò ní ṣe. Kábíyèsí Ọlọ́run o. ń bá mi kanlẹ̀ ó ní tán bá ti dé lọ́sàn-án òun á tún jókòó síta gbangba tó bá ti wá jí láàárọ̀ a ṣàdúrà a ṣe gbogbo ẹ̀ a wá lọ jókòó sí passage àwa cross ẹsẹ̀ táwọn èèyàn bá tún ti ń sunkún bọ̀ wọ́n á tún kọ̀ yàtọ̀ ọmọ yẹn kú wọ́n á tún wọlé nígbà tó ń ṣe fúnjọ́ 3 ààrẹ èèyàn mọ́wọ́ pa ẹsẹ̀ pa so ìgbà míì wà nǹkan mi máa ṣẹlẹ̀ nídìílé mi mo wá fẹ́ lọ bí second born mi mo wá ní mo fẹ́ lọ bí third born mi mo ní mo ti fẹ́ lọ bímọ mo lẹ́rù ń bà mí láti fi yín sílẹ̀ ó ní kí n máa lọ ó ní máa dé báwọn ó ní mo wá lè bímọ tán kí n dé olóṣù kan o kó wá kú lóṣù kejì ó ní bọ̀tọ̀ ọmọ tó wà nínú mi yẹn òun máa rí ipò obìnrin dẹ̀ ni máa bí mo ní báwo lẹ ṣe mọ̀ ó lóun mọ̀ ó ní kí n máa lọ tí bá ti wá jí láàárọ̀ níbi tí mo ti lọ bímọ wọn á pélé wọn á ní kàn pé fóònù fún wa ní àní kò má yọnu ẹ lẹ́nu mo lóun máa dé bá mi to God be the glory last born mi mo bí níjọ́ tó pé oṣù 3 gẹ́rẹ́gẹ́ ta ṣe bẹ́ẹ̀ dé fún ìyá ìkú àti 105. Allahu Akbar. So ìgbà míì wà ṣẹ́ni téèyàn bá kánjú àti náà mo ti mọ̀ pé ìkánjú kò dá nǹkan kan ibi téèyàn bá máa déyàn débẹ̀ ò bá wọ bàtà gogoro àsìkò wa ò ní kọjá wa ẹlòmíì wọ owó àárọ̀ ẹlòmíì wọ ọ̀sán ẹlòmíì wọ alẹ́ ṣùgbọ́n tó bá sọ fún wa tẹ́dà bá dàbí kàdárà àlè rí nǹkan tó ń ṣe wa tó bá sọ fún ẹ pé February ló màmá lówó ṣe mọ̀ pé àbẹ̀rẹ̀ iṣẹ́ taratara ní January Bẹ́ẹ̀ni. mọ̀ nǹkan tó lóun fi ju ẹ̀dá lọ ni wípé kò sọ̀gbà àti àkókò fún wa ṣùgbọ́n máa ṣẹlẹ̀ ó wá lè pẹ́ so irú ìyá yẹn tó ṣe nǹkan tó ṣe influence tún ni bad influence. Bad influence ni ìyá yìí kọ́kọ́ sọ no. mi ìdẹ́ni tún sọ pé bad influence ṣe rí tí nǹkan máa ń múyàn lára. Long pressure. tí nǹkan máa ń múyàn lára mo ti rí ẹni tó ṣe báyìí rí wípé kò tiẹ̀ bímọ láàárọ̀ kó kú lálẹ́ kàn tiẹ̀ pé òun ní ìyá nǹkan kan èèyàn máa ń gálì tó ń kọjá o bó ṣe rí fẹ́ nìyẹn. ṣe rí pressure
òun náà ṣe máa ń sọ pé tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù born again á ṣẹ́ṣó kì í ṣe born again nìkan gbogbo wa náà ni because téèyàn bá rò pin tó bá rò sọ́tún tó bá rò sósì ṣé tí wàá rí àwọn ọkùnrin wa ni mo tún máa bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ yàwó nígbà míì wọ́n lè jọkùnrin gangan ló ní problem wọn ò ní check ara wọn ìyàwó yẹn náà máa victimize ẹlòmíà níyàwó ń bóbìnrin kò bọ́kùnrin ẹjọ́ kí lóbìnrin ṣe tọkùnrin ò ṣe láyé ìsìn. àwọn ẹbí ọkọ náà gbà mí máa ń kó pressure lẹ́nu àwọn ẹbí ọkọ náà ẹ jẹ́ ká máa lámù mọ́ra bó ṣe ń ṣaráyé ló ń ṣará ọ̀run kò ń ṣèyàn nìkan ló máa kọ́kọ́ ṣe ìgbà tí tèèyàn Ọlọ́run sọ pé ní ayé ti tòun yìí nígbà yìí àti àkókò yìí kò ní sí àgàn nínú wa ẹ wo technology nìsín. yes IVF tí ilé ọmọ yẹn kò bá gbóyún èèyàn arẹni tó máa báwọn gbé wọn á lọmọ náà báyọ̀ gbé wọn kì í báyọ̀ gbóyún ìyẹn ti kọjá nísìn wọn báyọ̀ gbé kódà wọ́n ṣe research kan lọ́wọ́ ní Hopkins University of Hopkins ṣẹ́gbọ́n tó bá yá ọmọ mi wà nù àwọn tó ń ṣe ọmọ mi wà nù ṣẹ́gbọ́n tó bá yá skin ara wa iná náà máa gbà skin ara wa wọ́n wá process àwa di sperm so tó bá wùn mí mo lè bímọ fúnra mi láì rọ́kùnrin tó bá wọn ọkùnrin ó lè bímọ láì róbìnrin ṣó ti yé yín Ọlọ́run ti sọ ìgbà tí àkókò èyí ò kan ọmọ gbani torí pé àkínmọ̀ ìgbà tí àkókò la ṣe máa ń kánjú ẹni tó bá dẹ̀ kánjú kéèyàn má bá wí because ìrètí pípẹ́ ó máa ń ṣọ̀kan láàárẹ̀ ó dẹ̀ máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn then tabari ìyá tó ń ṣe pọmọpọmọ ẹ̀ àdúrà tó ń ṣe pọmọpọmọ kọ ẹ̀ ẹ má jẹ́ ká bá wọn wí tẹ bá gbọ́ tèmi yé mi. àmàṣírí tó wà láàrin wọn. àmàṣírí tó wà láàrin wọn. ìyá mi wọ́n lè sọ fún pọ́mọ tó bí kalẹ̀ yìí kò ní níláárí o ṣùgbọ́n wọn máa níláárí àá ṣe pàṣípààrọ̀. ìyá ní kí lòun dúró ṣe kọ́ ṣe pàṣípààrọ̀ fọmọ òun ìyàwó ọmọ tírù yẹn bá wá dúró tó bá di mario sọmọ ẹ̀ lọ́rùn ìyàwó ọmọ wa máa victimize irú yẹn ṣe rí pé tírù yẹn bá ṣe pé ó má ṣe pé lásán. ìyàkọ tó mọ ìyà tó jẹ lórí ọmọ yẹn ò mọ tó. ó má ṣe pé lásán ṣe ń gbọ́ èpè àmúyàwó yẹn ìyàwó náà tó wò títí pé ìyà yìí pọ̀ ọkọ mú bàtà ọkàn ló ti gẹ kóńbà yìí lẹ́nu ẹ ti gbé sókè yìí làwọn ọ̀rẹ́ ọkọ ti ń pọkàn pé lọ bá mi ra bí àwà kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà o tó dúró tọkọ ẹ má tún jẹ́ ká kojú bọ̀ ó lè dádúrà ìyàwó ẹ̀ ló ń gbà lórí ẹ̀ báwa yọkọ náà ká má kojú bọ̀ dẹ́nu ẹ̀yin ọkùnrin náà tíyàwó yìí bá ní láárí ẹ filẹ̀ ó lè jẹ́ títí ẹ̀ ló máa rántí lọ́wọ́ ẹ má kánjú nǹkan ní nǹkan ẹ má jẹ́ ká gbà nǹkan tí ò yẹ ká ṣe ẹ má jẹ́ ká ṣe irú ìyá yẹn nísìn ọmọ tó ní kó máa ṣáàdì lọ́gbẹ́ ó ní kó máa domi gbóná sí kinní lára ọmọ náà máa lọ ṣẹ̀wọ̀n tó náà ló ṣàyẹ̀ ládàá àbí ṣe bá máa rápá àdá lára yá ẹlòmíì òde wọlé. bàbá wọn ti ní kọjọ wọn ti wọlé wọn ti ṣe yẹ wọn ti bò lókòrò. wọn ti bò lókòrò wọn ti ọ̀rọ̀ wá yes pé ká fi ṣe fèyí kọ́gbọ́n. wọn ti wé ìyá ní kinní wọn kàn sọ pé ìyá kú ni. yes bàbá ẹ̀ nìkan ni ọmọ ń ṣàṣírí fún torí ẹ mọ̀ pé atẹ́gùn lọmọ ń ṣálàdà ìkórí kò mọ̀ pé ìyá òun lẹni tó ń ṣálàdà. ìyá ẹ̀ ló sọ fún pé kó máa ṣá kinní ládàá yàrá abiyamọ kú ọ̀rọ̀ ọmọ wa lọ sínú yàrá ẹ̀ pé mọ́mì mo ti ṣe ń tẹ́ni kí n ṣe tán. ó bá yẹ nínú àgbàrá ẹ̀jẹ̀. àpálára yẹ pé kí ló ti kí làpá ti dé ìyá sọ fún nǹkan báyìí yàrá abiyamọ ẹ ṣáà má jẹ́ ká máa kánjú ẹni tó bá dẹ̀ kánjú náà ká tún má dá lẹ́bi ṣe understand. bẹ́ẹ̀ni o mo fi sọ pé ìyá abiyamọ pẹ̀lú àgbọ̀. abiyamọ tòótọ́ ni Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún wa ó máa jogún ẹ̀ fún wa á gbàgbé ẹ̀ sí wa lọ́wọ́ kò ní béèrè lọ́wọ́ wa tó bá máa béèrè lọ́wọ́ báyìí ó tún máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún wa ni kò nígbà kan kó fi kan rọ́pò fún wa àgbàlá wa máa kún ilé wa máa kún ọ̀dẹ̀dẹ̀ wa jẹ́ ìsinmi jẹ́ gbọ́ràn èyí wọ́n lọ́dẹ̀dẹ̀ yẹn kankan nínú ẹ̀ṣẹ̀ wọn. ẹ ṣé ma thank you ma. ló mà ẹ kọ́ ọ̀lẹ́ a kú ètò ẹ̀lẹ́ máa mo tún ṣe rí ẹ̀kọ́ tá a tún kọ́ ní ìrọ̀lẹ́ yìí ẹ̀kọ́ ńlá ni lóòótọ́ ó dàbí pa àti máa gbọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí pàápàá lára àwọn obìnrin tí wọ́n bá kánjú nípa mo fẹ́ bímọ wọ́n máa ń kojú bọlé oríṣiríṣi àwọn àṣírí pọ̀ nù kéèyàn máa wọ́mọ o ṣe rí àṣírí mi tẹ́lómi ò lè sọ pọ̀ gan tán lè sọ síta ntẹ́lómi àti jẹ nítorí pé ó ń wọ́mọ ntẹ́lómi àìmọye ẹni tí ò yẹ kó bá sùn gan bá sùn nítorí pé ó ń wọ́mọ ẹni tọ́lọ́run bá kàn fún lórí ọ̀fẹ́ tó wọlé ọkọ tọ́lọ́run dẹ̀kan daṣọ àṣíríbò tó ń bímọ kò mọ yìí tọ́lọ́run ṣe fóun o àwa obìnrin dẹ̀ rèé ẹmọ bọ́mọ ṣe múmú láyà wa tóbìnrin bá wọlé ọkọ tí ò bá rọ́mọ bí òṣòrúkọ tán ní fún tán òun ló máa ń mú kẹ́lòmíì máa ń kánjú tó máa sá káàkiri pó ti tó gẹ́ òun láti bímọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ fún àwọn ìrírí tá a ti ń rí nínú ayé èmi advice irú èèyàn bẹ́ẹ̀ a lè gbọ́n ju Ọlọ́run wa lọ kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run dá kátẹ̀ wá sọ pé ọwọ́ ayé gan ló dí ẹni yẹn lọ́wọ́ tí ò fi bímọ Ọlọ́run ò tí ì dẹni tí ò lè mú o
ojú tó ń kán wa ni o láfi a máa ń sọ pé ọlọ́run kì í yá àwa dẹ̀ máa ń fẹ́ nǹkan tó yá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àtà lọ sí chọ́ọ̀chì yẹn gan a máa ń kánjú ju ọlọ́run lọ fáyé wa bá a dẹ̀ ké bá a fẹ́ kú tọ́lọ́run ó ṣe ni ó ṣe bẹ́ẹ̀ ni n tó máa ṣe ló máa ṣe ẹni tọ́lọ́run ṣe ló lóore àárọ̀ á rí láàárọ̀ tọlọ́sàn á rí tiẹ̀ lọ́sàn kíta lálẹ́ máa wá kánjú ṣe rí pé nǹkan ńlá nìyẹn n tó ń ṣe ṣẹ́rí èmi lè kà sí pé gbogbo ohun tó ń ṣe wáyìí àìtí ìdá ọlọ́run mọ̀ dáadáa òun ló máa ń kójú kan wa mo máa ń sọ fáwọn èèyàn bíi náà tá a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ sí church wọ́n ní ká mú gbá wá wọ́n ní ká má wo wá oríṣiríṣi nǹkan jágbajàgba tẹ́lẹ̀ rí inú bíbélì wọ́n á sì ní kẹ́mọ́ ẹ̀ náà àmọ́ wá ń torí kíni ẹ fẹ́ dọlọ́rọ̀ òjijì ẹ fẹ́ lówó ẹ fẹ́ ṣe kíní torí nǹkan ayé yìí náà ni ẹ máa ń sọ fún wọn máa ń ṣe rí gbogbo nǹkan ẹ̀ ṣe wasting of time torí kò tiẹ̀ mẹ́mi lára láti lẹ̀ ó dàbí ipá nǹkan jújú ọlọ́run lọ kádẹ̀ tó gbàgbọ́ pọ́lọ́ máa ràn wá lọ́wọ́ máa ṣe nǹkan fún wa àáfẹ́ ríbi tó ti fẹ́ mú wá kí gbàgbọ́ wa tó gbà pé ó lè ṣe é n tó ń dayé wa láàmú nìyẹn ọlọ́run ò gbàgbé ẹnì kankan o tí gbogbo wa bá lè jẹni tí ó mọ ọlọ́run tán ká dúró tì bó bá fún mi lọ́mọ ó fún mi bí ò tó fún mi ó fún mi bó fún mi lówó déédé bí ò sì fún mi déédé bẹ́ẹ̀ kẹ́ni ẹ má jìnnà sọ́lọ́run kó máa ké pè é kó máa béèrè ká dẹ̀ jẹ́ kí gbàgbọ́ wa dúró nínú ẹ̀ because àwọn ọ̀rọ̀ ọlọ́run tó fúnra ẹ̀ sọ nínú Bíbélì ó dé mi lójú gan ó ní ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé òun ó ní ojú òní tì bó ti hùn kó rí look at my age tí n bá sọ ọ̀pọ̀lọpọ̀ tí mo ti là kọjá fún yín tí n bá ń teach èmi ò ń fi ẹ̀rí ẹlẹ́rìí sọ ẹ̀rí lójú àwọn èèyàn tá a bá lọ tọ́nu Bíbélì màá tún fi ẹ̀rí ara tèmi tí mo ti là kọjá màá gbọ́ clearly tá a sọ pé this is the time for you to say this ó yá tún fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní tí mo ti là kọjá ṣe mọ̀ pa dùn lẹ́nu mi that's just it n téèyàn bá là kọjá ó máa dùn lẹ́nu ẹ̀ láti sọ dáadáa bákan ni ìwọ ṣáṣe bọ́ ó ṣeé ṣe kó jẹ́ nìkan wà ní ìpéjọpọ̀ yẹn tóun náà ń la nǹkan yẹn kọjá mo ti ṣe rí tẹ́ni yẹn bú sẹ́kún kó ní mọ́mì mo fẹ́ rí yín nígbà ọdẹ máa sọ irú tèmi sọ jáde yẹn náà ni mo ní kò wá sí wàhálà n tó mẹ́mi bọ́ ìwọ náà bọ́ á dẹ̀ bẹ̀rẹ̀ ṣé rí gbogbo wa advice mo lè fún wa ni pé ẹ má jẹ́ ká kánjú ju ọlọ́run lọ orí ẹ̀dẹ́ ẹ wọ́rú màmá yẹn nísìnyí lóòótọ́ ọdún mẹ́sàn-án ọdún mélòó aṣáàtì nínú Bíbélì Ariana àrí gbogbo ẹ̀ àrò Sára àrí gbogbo ẹ̀ wọ́n padà bímọ àwa la máa ń kánjú ṣé rí tá a bá dúró de ọlọ́run tí ó ṣe ni ó ṣe ọlọ́run kì í late kì í dẹ̀ pẹ́ jù that is the nature of God kò late rí tí màmá yẹn ò bá wá lọ kánjú pé òkè irú tó wá ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀kọ́ tí ò fẹ́ gbà tẹ́lẹ̀ láti lọ máa wá ọmọ níbi tí ò ti yẹ kó wá ń tó dé báyìí ó ṣeé ṣe kó mú kóńgán má kúkú tó kú yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ torí ipò tiẹ̀ bí ẹ̀ kì í ṣe torí pé àwọn àjẹ́ fún lọ́mọ ló ṣe bímọ ó pàpà máa bímọ ẹ jẹ́ ká bẹ́ẹ̀ ni ẹ wo àwọn tó lọ ń ṣoògùn owó yẹn mà ìmí àṣoògùn owó yóò ya wèrè àbí kò dẹ̀ ní rówó ìmí àdídàkudà ìmí àdẹ́ lówó yẹn ẹni tí ó bá ṣoògùn owó tó lówó ọlọ́run ti kan owó mọ́ ó kánjú ni ó kánjú ni o advice èmi lè fún gbogbo ajú pé ẹ jẹ́ ká dúró de ọlọ́run fún nígbà tó ọlọ́run dá wa ṣé ó yé àwa náà bó ṣe dá wa ni aṣáwa la ràn ọ́ lọ́wọ́ ni tẹ́lómi àṣẹ nítorí pé òun wá nǹkan lọ́ọ̀ ni ẹ lọ má gbọ́n ẹ lọ mú pẹ́pẹ́ ẹ lọ mú òróró ẹ lọ I don't use it ọlọ́run ò béèrè yẹn lọ́wọ́ mi kó tó fẹ́ dá mi lóhùn. àwọn kan sọ̀rọ̀ yìí Sunday school teacher ni wọ́n ta àwọn kan náà ń train àwọn pastors ní ilẹ̀ ń tẹ́lẹ̀ bí wọ́n. ọlọ́run ò béèrè nǹkan lọ́wọ́ èèyàn kó tó ṣe o láyé n tó bá dé bá mi mo gbà mo máa ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan ẹ̀bùn ẹ jẹ́ ká fi àwọn kan ṣe ẹ̀kọ́ nínú Bíbélì a máa ń sọ wípé àwọn Hébérù mẹ́ta that Shadrach Meshach àti Abednego nígbà tí ọba yẹn gbógun tí wọ́n gbà yẹn pé ẹ gbọ́dọ̀ sin Ọlọ́run mọ́ tẹ́ ẹ bá tún béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ó yá ẹ dáná kan kó wọn sínú náà lérú àwọn ọ̀tá tí wọ́n ti mọ̀ pé wọn ò lè ṣe kán má pé Ọlọ́run wọn àwọn ò dẹ̀ gbẹ́kẹ̀lé nǹkan jọ Ọlọ́run lọ so àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí béèrè ọba dẹ̀ ni ó yá ẹ lọ dá iná kí ó ní kí iná ìléru yẹn kó gbóná nílọ́po méje ju ìtàn dá lọ wọ́n dá ṣùgbọ́n kinní kan mo like àwọn people yẹn ó máa ń fún mi ní ìgboyà gan wọ́n sọ lójú ọba wọ́n ní ìwọ ọba wọ́n ní bó o bá dà wọ́n sínú ná ọlọ́run àwọn wọ́n ní bí ọlọ́run yìí bá gbà wá lọ́wọ́ ẹ ọlọ́run àwọn ni ó máa jẹ́ bí ó sì tún gbà àwọn tó jẹ́ kó káwọn kú sínú ná ọlọ́run àwọn ni ó máa jẹ́ irú ìgbàgbọ́ tọ́lọ́run béèrè lọ́wọ́ wa nìyẹn irú ìgbàgbọ́ yẹn pé ìgbàgbọ́ wo ò bá tí ìgbóná débẹ̀ pé ìwọ ọlọ́run tó o bá gbà mí ọlọ́run mi ni ẹ́ tó o bá sì gbà mí ọlọ́run mi ni ẹ́ wọ́n dẹ̀ ní kò burú wọ́n dẹ̀ ní kán dè wọ́n ní kán lọ kó wọn sínú iná ìléru yẹn ní dídè àwọn tó kó wọn lọ láti dà wọn sínú iná ìléru yẹn Bíbélì jẹ́ kó yé pé ooru iná yẹn lásán pa wọ́n àwọn tó wá dà sínú iná já okùn tó wọ́n fi dè wọ́n dẹ̀ wà ní ìsàlẹ̀ iná wọ́n rìn kiri ọba yẹn gangan fúnra ẹ̀ ló tún rí pé ẹ wá ẹ̀yin èèyàn yìí èèyàn mélòó la dà sínú wọ́n ní mẹ́ta ni ó ní èèyàn mẹ́rin ló wà ń bẹ̀ yìí ó ní ìrírí ẹnì kẹrin ìjọmọ Ọlọ́run ta ló sọ fún pọ́mọ Ọlọ́run ni irú ìgbàgbọ́ tọ́lọ́run béèrè lọ́wọ́ wa nìyẹn
tá a bá tí ìgbàgbọ́ débẹ̀ ọ̀nà ò lè ṣí fún wa o bá a dẹ̀ kánjú jọ lọ́run lọ tá a bá rí bẹ́ẹ̀ kò ní ká má jìyà ẹ̀ ìyá lóbìnrin yẹn jẹ lórí n tó ṣe torí pé ó wá ọmọ kọjá bó ti yẹ bí kápẹ́ kò lọ ṣe yóò padà bímọ ẹ wo ẹ̀kọ́ ńlá ni mo bẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká dúró di Ọlọ́run nínú ohun gbogbo kò sí tọ́lọ́run ò lè ṣe ó lágbára ẹ wo máa ń sọ ẹ wo ọmọ rí odó tẹ̀ ń wò yẹn ó tó lù yàn pa láì sóńdè mọ́ àbí kán ní kéèyàn fọmọ rí odó pààyàn kó ṣe máa wo ń dè kiri kí ló fẹ́ fòǹdè ṣe lára ẹ̀ ṣé kò tó ni bẹ́ẹ̀ lọ́lọ́run wá jẹ́ ó tó gbà wá ó tó ṣe ohun kó fún wa ṣé rí tá a bá la ohun tó máa ń ṣe wá ni pé a kì í fẹ́ la ìṣòro kọjá bá a bá dẹ̀ la ìṣòro kọjá àlè débi tá à ń lọ ìṣòro yẹn la máa ń fẹ́ fò ṣàgbọ́ Jésù gan ó la ìṣòro àwọn ànábì nǹkan tẹ́ ń pè wọ́n ṣọ́ọ̀ la ìṣòro kọjá ni kí ni tiwa fẹ́ jẹ́ ta la fẹ́ fi tiwa jọ tọ́lọ́run bá jẹ́ kébi pa mí léde mo gbà kó fẹ́ kí n tún lẹ́kọ̀ọ́ kan lórí ẹ̀ ni tó bá ṣàánú mi lọ́la mo gbà pé òun ni ẹ gbogbo ìrìn àjò tọ́lọ́run fayé mi rìn ṣé mo mọ̀ ń pa ẹ̀ ni tèmi ni pé máa ké pé Olúwa ràn mí lọ́wọ́ ṣàánú fún mi yóò kó sáwọn tí ó ràn mí lọ́wọ́ ní á ní ẹ lọ fún mi ò ń sá kiri mi ò ń ṣe nǹkan kan ìgbà tí mi ò tí ì mọ Ọlọ́run dáadáa gan màá máa gbàdúrà màá kàn máa pé ṣàdúrà yóò gbà ní kó ń gbà àsìkò ní òtó tó bá tó ẹjọ́ gbogbo wa tá à ń gbọ́ ẹ má jẹ́ ká kánjú nítorí ohunkóhun láti ṣe ohunkóhun Ọlọ́run wa tó wàá gbà èyí tínú Ọlọ́run tiẹ̀ máa ń dùn sí nìyẹn ṣé tó bá rẹni tó gbẹ́kẹ̀lé tó lè fi ohun yangàn Ọlọ́run máa dára lọ láyé ẹ̀ ni èmi lọmọ ìfọwọ́sọ̀yà fún tó báyìí láàrin àwùjọ máa ń fọwọ́ Ọlọ́run sọ̀yà inú Ọlọ́run ó máa mú kí inú Ọlọ́run dùn ní pé torí kó dẹ̀ ṣe lè máa ṣe lè fún ẹ jẹ́ àdánwò ẹ má jẹ́ àwa nǹkan kan kiri mọ́ wọ́n ní ká wá ṣe lè wọ́n ní ká stop it ẹ má ṣe é mọ́ Ọlọ́run ti tó is our God tó fi ṣẹ̀dá wa sínú ìyá wa àmọ́ ń pa ẹ̀ bá a ṣe délé ayé àmọ́ ń pa ẹ̀ bá a ṣe ń jẹ káàmú àmọ́ ń pa ẹ̀ ọjọ́ tí wọ́n bí wa àìmọye ọmọ náà bí ní déètì tán bí wa ìwọ dẹ̀ sì wà láyé dèdè ìjẹ́ ẹmọ yẹn tó ti kú láwọn tán jọ bí ní déètì kan yẹn ṣé agbára wa ló ṣọ́ wa débẹ̀ ni is our God òun ló máa ń gbà wá ikú mi àfẹ́ pààyàn bẹ́ẹ̀ akọ́ hey nígbà tó Ọlọ́run ti gbà ẹ̀ tán ló ṣe Ọlọ́run yọ mí Ọlọ́run fẹ́ kó rí ni ẹ má yẹ ká sátọ ń kó ń lọ mọ́ lẹ́yìn Ọlọ́run is our God á dẹ̀ gbà wá ẹ má jẹ́ akánjú oore wa Ọlọ́run ó ṣe God has plan for everybody tó dá sáyé gbogbo ibi tá a dé tá a bá nítorí pé babaláwo kan tó ṣe kinní kan fún àbólóògùn kan àbí àfáà kan àbí pásítọ̀ kan á wà lọ máa sọ́dọ̀ Ọlọ́run irọ́ o Ọlọ́run ní tí ó ṣe ni ìwọ ló ń kánjú láti nílò ẹ jẹ́ ká tiẹ̀ try Ọlọ́run wò kẹ́ ẹ wò bó ṣe lágbára tó Ọlọ́run máa ń fẹ́ ká fi òun yan gan ni inú àwa dùn á dìde àwa yà wá lẹ́nu pé òun tó bẹ́ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má ẹ̀ kéde Ọlọ́run á bá wa ṣe ẹ ṣe gan ni. Grandma, thank you so much. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí olóòtú àgbà mo dẹ̀ kí àwọn ìyá wa tí mo bá ń bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àwọn méjì ni wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Allahu Akbar Ọlọ́run tóbi náà olórin kan kọ àwọn orin méjì kan òun náà ló kọ méjèèjì o ó ní ẹ̀rọ lábá nígbà tá a dáyé ẹ̀rọ lábá nígbà tá a dáyé òun náà ló tó wá kọ nǹkan kan yí pé ilé ayé tó àfọwọ́bá sílẹ̀ ó nílé ayé jẹ́ o kálukú ti múra sílẹ̀ ọ̀rọ̀ ogun tán dágbére ìpamọ́ fẹ́ lọ jagun. ó wá gbọ́ fíìmù kan àti nǹkan ọmọọba láńkó kan ló sọ̀rọ̀ yẹn ni ó ní tó bá jẹ́ pé Ọlọ́run máa ń jẹ́ kéèyàn jẹ ilé ayé wò pé tẹ́yàn ti ẹ̀jọ́ jù ó lóun ó sá padà ni. ṣe rí gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn nǹkan kan ti wà fixed ó ṣàdúà kò lè yí padà ó ṣàdúà kò lè yí padà ó sáré kò lè yí padà ó sáré kò lè yí padà. ṣé wá rí àwọn ẹ̀yà kan ní bóyá wọ́n bí wọn mọ́ ni I don't know pé kí wọ́n kàn tí nǹkan simple tó bá ní nǹkan táwọn fẹ́ ṣe nìyí náà náà fẹ́ ṣe. níbi kan tí mo ti ń ṣiṣẹ́ mo wọ àwọn màmá yẹn obìnrin làwọn méjèèjì ìkan dàbí ọkùnrin ìkan dàbí obìnrin pọ̀ tó obìnrin làwọn méjèèjì. yàrá ìgbà tí mo bá wọn ṣeré ńjọ́ kan wọn ní 65 years làwọn pé at the age of 22 years làwọn ti ń fẹ́ra wọn. Kábíyèsí Ọlọ́run. èmi dẹ̀ bàjẹ́ nǹkan kan máa ń rẹ́sì ìwádìí kan ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ò fẹ́ kí nǹkan kan wà láàrin àwọn àtọmọ àwọn ò fẹ́ pé kí nǹkan kan tiẹ̀ wà láàrin àwọn. mo wá rò títí pé tí kan bá kú lónìí èkejì náà ò ní pẹ́ kú. now wọ́n dẹ̀ ń lólé ayé wọn wọ́n lo mọ́tò tó dáa wọ́n jẹun tó dáa wọ́n dẹ̀ ń lólé ayé wọn lọ bẹ́ẹ̀. now ṣe rí àwa ènìyàn àwa gangan Ọlọ́run ò dá wàhálà mọ́ wa rárá àwa gangan ni à ń fa wàhálà fúnra wa. láti GS1 I'm one of the first sets of the secondary school tí mo lọ àti GS1 yẹn ni mo ti jẹ́ assembly prefect. It's a Muslim school
a máa preach nínú Al-Qur'an ní Kristẹni and Muslim. But ìjọ kan mo wá kọ́ máa cross àyà kan nínú Al-Qur'an pé ẹ̀yin ènìyàn kan wà, àwọn èèyàn kan wà tó jẹ́ pé gbogbo tí wọ́n bí láyé wọn, tán bá bí ogún ọmọ ọkùnrin wọn fi bí. Àwọn kan wà tó jẹ́ pé tán bá bí ogún ọmọ obìnrin wọn fi bí. Àwọn kan dẹ̀ wà tọ́lọ́run máa fi là, tán bá bọ́kùnrin sìn wọn á bóbìnrin tẹ̀lé, tó bá tẹ́ wọn bí wọn á bọ́kùnrin, bí wọ́n ṣe bí ọmọ tí wọ́n fi dògbé sí ayé wọn tán nìyẹn. Ọlọ́run ló ń lágbára láti fáwọn èèyàn ní méjì lẹ́ẹ̀kan náà, onímẹ́ta wà, onímẹ́rin wà. Agboolé kan wà mọ̀ràn ni wọ́n ń pè ní agboolé Gómọ̀. Kì í sorúkọ tágboolé yẹn ń jẹ́ nìyẹn, torí yí pé obìnrin kan bẹ́nu agboolé yẹn tó bí mẹ́wàá lẹ́ẹ̀kan náà. Èyí tó dẹ̀ wà pásítà kú nínú mẹ́wàá yẹn nígbà tí medical something ò tiẹ̀ tí ì ṣe dáadáa nígbà yẹn ló pé 21 kó tó di kókó 21 years ló tó kú mẹ́wàá lẹ́ẹ̀kan náà. Wọ́n fi ń pe agboolé yẹn lágboolé Gómọ̀. Ọlọ́run wa ló dáa náà bọ́n ṣe wá ṣe nírọ̀rùn fáwọn kan yẹn. Àwọn kan wà wọ́n máa wá títí tí wọ́n ò ní rí. Bàbá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kan lọ wọ́n ò ní rí. Bá a ṣe sọ pé IMF àbí kílẹ̀ ń pè é sí ní bí wọ́n ṣe ń ṣe tó náà kò wọ́ọ̀kù fáwọn kan sí. Ẹlòmíì ti kílẹ̀ mẹ́ta, ẹlòmíì ti kílẹ̀ mẹ́rin, ẹlòmíì ti kílẹ̀ kò wọ́ọ̀kù tì náà. Ẹ wo ìtẹ̀sọ́nsìn ìgbéyẹ̀ sọ wọ́n tún ṣe ń develop yẹn nísìnyí èmi náà ti come across ẹ̀ ní nǹkan ká mọ̀tì lórí ẹ̀ màá ṣe tó lọ wá nísìnyí màá tó ká. Ẹ ṣe gan tí ẹ rí bó ṣe tún wá wà yẹn náà àwọn kan bẹ tí ò tún ní work fún. Kì í ṣe pé ẹ ṣe understand lágbà tí mo ti wá wà ní secondary school yẹn mo ti wá wò pé wọ́n lọ òkè tó bá jẹ́ pé mo ti wà ní category ẹni tí ó mọ bí mẹ́fà lẹ́ẹ̀kan náà. Èyí tagboolé Gómọ̀ mo rí yẹn lójú mi báyìí ní Ọ̀yọ́ state ní Ẹlẹ́yẹlé tálíkà tàlàkúta bí mẹ́fà lẹ́ẹ̀kan náà. Kábíyèsí Ọlọ́run bá o. So dàrú fítọ̀ lọ́yọ́ state nígbà yẹn ló gba àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà tọ́jú wọn ọkọ̀ sá wọgbó lọ ńgbà yẹn ni. Náà kí ni mo fẹ́ fayọ ni mo tún wá wò pé òkè tí n bá wà ní kàtígórì pé ẹ̀sùn mo ti ẹ̀dùn mẹ́fà mo wá wò pé ọmọ tálíkà náà ní báwo mo ṣe fẹ́ tọ̀. Mo tún rí i pé tó bá tẹ̀ wá wà ní kàtígórì pé ẹ̀sùn ni mi gan ti ẹ̀ bí kí ni mo fẹ́ ṣe. Àti kékeré yẹn mo ti wá ní lẹ́yìn pé wàláì máa adopt ni. Kábíyèsí Ọlọ́run. Àti kékeré yẹn ni mo ti ní lẹ́yìn pé máa adopt. Kẹ́rì nǹkan tí ò bá yẹ kó pààyàn kò yẹ kó ṣe kíni kò yẹ kó ṣe kú pààyàn torí yóò ti padà jẹ̀bi lọ́dọ̀ lọ. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé we are just find it by force. Tó o ṣẹ̀dé kò sí mú by force until when you just leave it tó kọ̀ fílẹ̀. If it is tó bá ń bẹnu wheel of Almighty Allah á ṣe tó bá ń bẹnu agbára ẹ̀ kò jẹ́ ọlọ́run kò lé kọ́ lọ́lọ́run kọ́lọ́run ṣe kíni kó fi ọlọ́mọ mẹ́fà lẹ̀ kó gbọ́ ọlọ́mọ kan lọ kò ní mínísì. Yá odidi wèrè èèyàn ló bímọ lójú mi ìbejì ló bí. Ojú mi báyìí ní ìlà ọ̀ràngún ìbejì ló bí. Mo fi ọlọ́ọ̀bá láti sẹ́rí ẹni tó ń jẹ ẹyin tó ń jẹ sàláàdì tó ń jẹ gbogbo ẹ̀. Àwọn ọmọ tí ìbejì yẹn bí sincerely speaking wọn clean tó láwọn ọmọ méjèèjì yẹn. Gọ́ọ̀mẹ̀ntì ló kó àwọn ọmọ yẹn. Odidi complete 7 days lóbìnrin yẹn ṣe ń pariwo pé ẹ bá nǹkan ọmọ òun ṣẹ́wà kọ́ ọmọ fún bèrè ni. Ó mọ̀ pé òun bímọ bó ti wéré ni. Odidi obìnrin kan náà wèrè lóun náà tó jẹ́ pé ó mú ọmọ ẹyọ kan ṣoṣo tọmọ yẹn ti pé 9 years ó mú kiri ọmọ yẹn ti wá ń bí èyí bí tiẹ̀ kí wọ́n tó rí ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀ ìfẹ́ kékeré. Millions àwọn èèyàn dáńdẹ̀ ní nǹkan tá lè fi tọ́jú ọmọ mẹ́wàá lẹ́ẹ̀kan náà tí ó tó tí ó ṣẹ́kù wọn rí bí. Ẹ jẹ́ ká ṣe sùúrù torí tá a bá ṣe sùúrù nínú ayé yìí ìjà ńlá kan máa dára wa láàmú. Wàláhì tàlà ṣẹ́rí owó tá à ń wò yẹn ìṣe pépà kò sí má nìyí àìwá sí má nìyí kì í wá ṣe pé yẹ̀sùn kó wá by force kéèyàn bímọ kéèyàn lówó kéèyàn kọ́lé mo come across one thing kan ní orí social media ní ìmọ̀ bóyá bàbá yẹn kan ṣe street ni o bóyá òun náà dẹ̀ ló nílé yẹn ilé ńlá ni mọ́tò ńlá méjì ló wà nínú ilé yẹn fúnra rẹ̀ ló ń sọ yí pé yẹ̀sùn gbogbo tó ní nísìnyí ẹsẹ̀ mẹ́fà ni gbogbo tó ní pé ẹsẹ̀ mẹ́fà ni fúnra rẹ̀ ló ń sọ. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run tó balẹ̀ ayé jẹ́ di sí yín tá à ń sọ yìí tọmọ bíbí òun nìyẹn òun làwọn ọmọ wa ti sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà bí yẹ pé àwọn èèyàn ṣe kí ni wọ́n ń dánú ara wọn kiri ẹ wo lókà tètè nísìnyí kí ni ká wá lọ sí ọyàn kí ni ká lọ ṣèdí kí la fi wá owó iná ni kò tó gbówó ó wá lọ ṣèdí ó lọ sọyàn one day should be one day ṣé kò rí èèyàn kan tó ti kú rí tán padà lọ wú sàárì ẹni àti ìdí tó ní àtòun tó nìdí àdúgbò ẹ ilẹ̀ jẹ́ náà kí lèèyàn kí láì tá a bá wo láìfì yìí tá a wò ó lọ títí àmọ́ páyé yìí kò parẹ́ but àwọn èèyàn inú ẹ̀ lá máa lọ bàbá ṣe ń lọ yẹn ní máa rọ̀ à ń lọ à ń dé wọ́n ń lọ wọ́n ń dé báwọn kan ṣe ń lọ láwọn kan dé gbogbo nǹkan tó ṣe kàkàrí pẹ̀lú wọn yẹn nílùú Ìbàdàn léyà kan wà ní Ìyàgànkù
wọ́n kọ́ ilé kan síbẹ̀ mo gbọ́ nínú ìtàn yẹn ilé yẹn alájà King Sunny Adé ló play níjọ́ tán sílé yẹn alájà àtẹ̀mí àti ọlọ́mọdé akọrù ilé yẹn láyé tá a wá sí tí King Sunny Adé sí gbà yẹn many things gbogbo ilé ayé yìí máa ṣe kí ni kò sí kankan bẹ́ẹ̀ because when we are coming to this life we are not bring anything any day anytime tó òjijì náà lọ́mọ ènìyàn kúrò bẹ́ẹ̀ bá a ṣe wálé lójijì náà la máa kúrò bẹ́ẹ̀ now káwa máa wá ṣe kí ni kò sẹ́nìkan tó lè wá nǹkan kan ti pa láyé á fi kó ẹlòmíì lọ́wọ́ ó possible kó fi kó èèyàn méjì lọ ó possible kó fi kó èèyàn mẹ́ta lọ ẹ wà àwọn tó ń ṣògbówó yẹn yóò mú yá ẹ ó lè fi ṣògbówó ó lè mọ́mọ́ ẹ ó lè fi ṣògbówó ó lè mú yàwó ẹ ó lè mú ṣògbówó kí ló dé tó lu ara ẹ gẹ́gẹ́ fúnra rẹ kó fi ṣògbówó. definitely nǹkan míì tí ẹ bá ti lè fa gidi wá yóò tún fi kọ́ ẹlòmíì lọ́rùn ẹlòmíì ó tún bá lọ bẹ̀ ní kò sọ́kọ́ tó fẹ́ dá sí láti gbọ́dọ̀ ṣe sùúrù ṣé apá kan ló kọrin kan ó ní mọ̀sọ́ ibù kọ́ mi ń dà kọ́ mi fàwáhì bí kọ́ mi ń dà kọ́ mi mọ̀sọ́ one man food is another man's poison ìdùnnú ẹnìkan ìbànújẹ́ ní fẹ́nìkan ó wá ní ọlọ́mi ló ń bẹ̀ ẹ́ ìdákòtò gbámi lóhùn kí iná tó yẹ kàfẹ́gbẹ́ mi ó wá ní ilá alásèpọ̀ gúre ọ̀lọ́bọ̀rọ̀ tẹ̀ní ni lọ́ fún tálíkà àjẹtì ní fáwọn olówó àwọn èèyàn kan bẹ nílùú Nàìjíríà yìí wọn àmọ́ kámúná lọ rí ẹnìkan òróró rabẹ́là aláǹgbá dánú bílẹ̀ àmì yìí ti nù ẹ̀kọ́ ó ṣàdúrà lẹ́yìn ẹni lóòtítọ́ àwọn kan lórílẹ̀‐èdè yẹn bórílẹ̀‐èdè yẹn sì bàjẹ́ tó yẹn wọn ní experience kan múná lọ láyé. wàláì wọn ò mọ o. bórílẹ̀‐èdè yẹn ti yí yẹn wọn ní ẹ̀fà ló ní kéyẹ̀ tí wọ́n múná lọ níbi yẹn. àwọn kan jẹ́ sunú òkùnkùn lóṣù mẹ́fà nísìnyí wọn tó rówó ra àbẹ́là tó máa tán. bó tilẹ̀ kó kòkò yẹn sun wọn ti máa bá ṣe máa rìn ní ilé wọn tán ní fi ẹsẹ̀ gbá kẹ̀kẹ́. ayé yóò straight now. You need to just leave it. Taba ká lò gently. tẹ bá ń gbádùn program yìí. àná ọlọ́wà wà pẹ̀lú gbogbo wa làwọn ìyá ti sọ ni làwọn ìyá wa ti sọ ni. gbogbo nǹkan láwọn ìyá wa sọ yìí àti tèmi sọ yìí èwo ni pásítọ̀ ti fi ṣe wá sí rí èwo làfà ò ti fi ṣe wá sí rí ṣé wọ́n stop náà láti máa wá nǹkan by force. ọmọdé níta ń sọ yìí kò ṣe wá by force tó bá jẹ́ báwọn èèyàn ṣe ń bára wọn sùn láyé tó ni wọ́n ti ń bímọ ni a máa kọlu ra wa nù ayé mi. Ọlọ́run fètò sí gbogbo ẹni bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mílíọ̀nù ọmọ ènìyàn náà ń bẹ lórí ara wọn nísìnyí èyí tó dọ̀mọ́ Ọlọ́run nìkan ló mọ̀. tó bá jẹ́ pé mílíọ̀nù ènìyàn tó ń bẹ lórí ara wọn lọ́wọ́lọ́wọ́ sí ní gbogbo ẹgbẹ́ ìjọmọ èmi sọ fún yín pé ìlú tí mo wà yìí à nílé rìn a máa kọlu ara wa ni gbogbo nǹkan lọ́lọ́run ṣe ní kíni ló ti ṣe létò kò sẹ́ni tó lè yí ètò Ọlọ́run padà ẹ jẹ́ àdúrà wálẹ̀ fọlọ́run ẹ jẹ́ àjùlẹ̀ orin kékeré kan òun ni màá fi parí ẹ̀ kọ́lọ̀ bá mi ṣe dáadáa fún Alhaji Wasiu Sodiq kọ́lọ̀ bá mi ṣe dáadáa fún ọ kó má jẹ́ tọrọ bàbá náà dàbí láíláí àwọn orin ẹ̀kọ́ pọ̀ náà orin tí wọ́n á jẹ́ kí ni tí wọ́n ti parí ẹ̀ ní ilé ẹ̀kọ́ ní ara mi ní mo wò pẹ̀lú ọmọ sùúrù bàbá ìwà èwo ló yẹ ká kọ́ mú ná àwọn elégbè wa dá lóhùn pé tó bá ṣe ní tèmi ní sùúrù ni màá mú ó tún wá bí wọ́n léèrè pé kí ló dé tẹ mú sùúrù ẹ̀làdíẹ̀ yé gbogbo wa àwọn elégbè wa dá lóhùn pé ẹ̀làdíẹ̀ yé gbogbo wa wọ́n ní tá bá mú sùúrù owó adé ọmọ adé ìfọ̀kànbalẹ̀ àwà ohun gbogbo wa tó wà lọ́wọ́ everybody yẹn lọ ṣe sùúrù ẹ lọ bí jẹ́ kó ní go and sit down ẹ ṣe sùúrù ẹ gbà pọ̀ lọ́run nǹkan kọ́kọ́ máa cross ìgbésí ayé mi lẹ́jọ́ mẹ́ta yìí alájà tí mo sọ fún nìyí alájà lè sọ fún mi pé yẹn èso kí n jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá kan náà kí ni wọ́n sọ fún mi wọ́n ní ẹja ṣàdúrà àdúrà ni àdúrà wa gbà bí ó gbà alájà. alhamdulilayi adúró tọlọ́run ò ní jogún ọ̀fọ̀ ẹ ṣeun God bless you ta ló tún fẹ́ bá wa gbẹ́nu sí máìkì ta ló nímọ̀ràn fún wa ta ló nímọ̀ràn fàdékúnlé ti ṣẹlẹ̀ o ṣe mọ̀ pé ọ̀dọ̀ tiwa in tó ṣẹlẹ̀ ṣáṣíwájú tó jì sí kòtò làwa fi ń kọ́gbọ́n káwa náà má bàa jì sí kòtò rẹ̀ ó dàbọ̀ ọmọ ọlọ́jọ́ ìbí ló fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ káàbọ̀ ọmọ ọlọ́jọ́ ìbí happy birthday Sister Bọ́lájí tó rẹ̀ dẹ̀kun mo rí pọ́n sọ̀rọ̀ bí adẹ́kun Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mommy, salam. Happy birthday to you once again. Mommy, thank you, ma. Thank you. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé ṣé kí ṣe mute náà. No, ẹ máa sọ̀rọ̀ miss kan yẹn, ìmá pè wọ́n padà. Àwọn ìtàn fún mi. Gbogbo àlẹ́ṣà ẹ ṣé mo dúpẹ́, mo really appreciate every one of us bẹ́ ṣe celebrate me. Nǹkan dùn kò ní tán nínú ilé wa. Mommy nǹkan dùn yóò ní tán nínú ilé mi lágbára Ọlọ́run. Gbogbo ọkọ̀ tó bá fọwọ́ sí báyìí Ọlọ́run á máa fún yín ṣe ni. Gbogbo ọkọ̀ tẹ́ bá fẹ́ Ọlọ́run ò ní fún yín àti gbogbo wa mo dúpẹ́ gan mo mọ̀ lórí. Ẹ ṣé rí lórí ọ̀rọ̀ yìí k'Ọlọ́run ṣàánú ni o. A lot happen
but káwa dúpẹ́ pé àbúrò kò ṣẹlẹ̀ sí wa torí wọ́n ní ẹni tí ó bá wà nǹkan òun ló mọ ibi tí bàtà ti ń tẹ àwọn lẹ́sẹ̀ but at the long run náà gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé yìí ká máa ní sùúrù ká dẹ̀ máa ní bẹ̀rù Ọlọ́run torí ká ní pé Ọlọ́run ọba ó ti mọ ètò ilé ayé wa ó ti mọ bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ ti mọ ibi tá a máa fi mú ẹlòmíì tá a bá sọ̀rọ̀ pé ọlọ́mọdé yìí ẹlòmíì ó máa padà ṣáájú ọmọ yẹn ó máa bímọ yẹn kọ́nà má jẹ́ ká ríru ẹ̀ nílé ayé yìí náà lẹ́ni ní àwọn ọmọ yẹn náà tún máa lóye ọ máa fílẹ̀ lọ. kábíyèsí Ọlọ́run. ọba oníṣẹ́ ara kọ́lọ́run bá má fi wá dára tí ò dá ara ire ni kọ́lọ́run bá fi gbogbo wa dá so kí la wá sọ because Ọlọ́run ti mọ everything ṣe fẹ́ ẹlòmíì ò lè tètè bí ẹlòmíì lè má tètè bímọ mo rí àwọn bàbá kan tó jẹ́ wípé ọmọ wọn tó bí bàbá yẹn dẹ̀ ti wọ ọkọ bí i 65 ọmọ tó fi ṣàkọ́bí 14 years nígbà tí bàbá yìí fẹ́ yàwó ó lọ ó fẹ́ yàwó ó lọ nígbà tó máa fẹ́ lẹ́kẹta yẹn hàn lé mọ̀ bàbá yìí ní stroke ìtàn díẹ̀ lókun bàbá yìí try kò possible nígbà tí bàbá yìí ti wá dàgbà tán tó ti dàgbà tí bàbá yìí ti wọ bóyá bíi let's say bóyá bíi 50 years ló ṣẹ̀wá rẹ̀ ní tó bímọ fún bàbá yẹn wá ní bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyí kò gbà kádàrà àwọn èèyàn máa bú bàbá yìí pa ṣẹ́rù pẹ̀lẹ́ jẹ́ wọn ọmọ eléyìí ṣáá níṣẹ́ yìí lọ lọ́wọ́ ọba yìí kábíyèsí. sábà ní pé ká wò bẹ́ẹ̀ ni alẹ́ kì í ṣe Ọlọ́run bẹ́ẹ̀ ni èsì tí bàbá yẹn máa fún wọn ní alẹ́ kì í ṣe Ọlọ́run á ní bọ́lọ̀ bá ṣe kọ kádàrà òun ti gbà kámú Ọlọ́run ló ní dédé lọ́dọ̀ bàbá yìí ṣì wà ọmọ tí mò ń sọ yìí sìn ọmọ yẹn ti wọ yunifásitì báyìí kábíyèsí Ọlọ́run kàn fi wá dára nìkan Ọlọ́run má fi wá dára àbúrò so tó bá ti wá di pé bóyá pé àwọn àǹkan bóyá owó ni o bóyá ọmọ ni ẹ jẹ́ ká máa ṣe sùúrù gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ni a máa ṣe bá ṣe máa tẹ́wọ́ lélẹ̀ ìjọ ta bá lọ kù sí kankan ẹni tó bímọ ọmọ ló ẹ worú sítórì tó gbé wá lálẹ́ yìí sìn sítórì yẹn ní agbára gan ó dìp wàláì ó dìp tó wá ṣe jẹ́ wípé ọmọ yẹn náà ló tún wá fi ọwọ́ ara ẹ̀ la máa nílò fi pàyà yìí ìyá ló ní kó pa òun ìyá ló ní kó ṣá orí pé kò mọ̀ pé ìyá òun ló ń fẹ́ ládàá. bẹ́ẹ̀ ni àyẹ̀ dúró ṣe abiyamọ ni mọ́mì nítorí pé orí pé òun ti lọ nǹkan tọ́wọ́ òun ò tó òun lọ fi gọ̀ǹgọ̀ fà òun á wá fara òun di. kàkà kọ́ mọ òun lọ sí. bẹ́ẹ̀ ni ọmọdé ìṣẹ́ ló máa sìn òun yáyìn abiyamọ ni abiyamọ kó ọ̀rọ̀ ọmọ abiyamọ gidi ni yáyìn wàláì so kò kọ́lọ́run ṣàánú kọ́lọ́run má lè wà léré Ọlọ́run dẹ̀dà wa láwo Ọlọ́run ò dẹ́rù bà wá àwa ni ká má dẹ́rù bara wa ká ṣe jẹ́jẹ́ kò sí nǹkan tó ju àdúrà lọ láyé yìí tọ́lọ́run bá dẹ̀ gbọ́ àdúrà wa bọ́gbà tó bá yẹ gbogbo wa tó máa yẹ wá òun ni kọ́lọ́run kó ṣoore ọwọ́ ẹ̀ fún wa lágbára Ọlọ́run so eléyìí sìn mi ìmọ̀ kan tí mo tẹ̀lé wà láì mi ìmọ̀ kan tí mo tẹ̀lé pé bọ́ mo kàn wó pé woman yẹn náà no ó dúró tán because sí kékeré kan ṣẹlẹ̀ sí grandma mi sísà mi kan mo ti sọ story yẹn náà torí àwa máa ń gbé story ara wa wá o sísà mi yẹn mo bẹ́ẹ̀ ni mo ní sísà mi yẹn travel òun ló ràn ọkọ ẹ̀ lọ sábrọd nígbà tó yá ọkọ ẹ̀ lọ kàwé wọn bímọ méjì kan tó lọ nígbà tọdọ wọn lọ bẹ́ẹ̀ yẹn kọ so ó padà mú ìyàwó ẹ̀ lọ ìyàwó ẹ̀ wọn tí ìjọ lọ bóyá bíi 3 years ìyá tiẹ̀ wá ń sọ nílùú pé òun níyàwó tóun fẹ́ fún ọkọ ẹ̀gbọ́n mi yẹn bọ̀dá yẹn wá ní rárá òun ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàfikàn bá bọ̀dá yẹn sọ̀rọ̀ ká má sọ bọ̀dá yẹn ṣàfẹ́ ó tún wá gbéyàwó yẹn lọ láàrin méjì yẹn àǹtí mi ní problem nǹkan ti ṣe bẹ́ẹ̀ ni nǹkan ṣe àǹtí mi ẹ̀ tó gbé wá sí Nàìjíríà nígbà tó tó stage kan tí fún dúdúdúdú àǹtí mi ẹ̀ ṣì wà láyé báyìí o mo wà nínú oyún first born mi lọ́dún náà lọ́hùn ní incident yìí ṣẹlẹ̀ àǹtí mi ẹ̀ ṣì wà láyé ẹ wo mọ́mí Ọlọ́run ò ní fi nǹkan burúkú dààmú wa kò easy o wàláì nígbà tó tó stage kan tí grandma wá sáré tí gbogbo everybody sáré adùn àti wá yìí ara ẹ̀ máa wá tó bá yá ó ṣàfẹ́ máa rí àwọn ọmọ ọkọ̀ ọmọ sá ó nítorí pé nǹkan ṣe àwọn tó wà lórí program àgọ́ arántí. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ní káàtì mi ṣe kó ra wáìsì kó lọ gbé fún ìyọkọ ẹ̀ kó ṣe kíní kan kó tra ogun ẹ̀ ló ṣe nígbà tó tó stage kan wọ́n ní kí grandma mi tẹ̀lé lọ nígbà tí grandma mi lọ kò tó bí ebi dọ́kẹta tó padà dé ní grandma mi láwọn wá rí àwọn grandma mi inú ilé náà wà wọn láwọn wá rí pé mẹ́ta ni wọ́n pé wọ́n á béèrè pé ṣó fẹ́ fẹ̀mí ẹ̀ lẹ̀ àbí ká rọmọ ẹ̀ yá àbí ká rọmọ ẹ̀ má yá wípé sídà kò fẹ̀mí tiẹ̀ lẹ̀ ká rọmọ ẹ̀ yá kọ́mọ ẹ̀ máa bá lọ bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ wà grandma mi bá ní òun fẹ̀mí òun sílẹ̀ pé Ọlọ́run ló ní déédéé lọ́dọ̀ wà láìtàláì kò tí ì ju bí oṣù kan lọ grandma mi lọ sí o ikú tó pa grandma mi nìyẹn
gbogbo wa ló sì máa ń jó lára. àwọn pípì yẹn ni àbọ́lọ́ nǹkan ti lásìkò grandma tó. Ọlọ́run ní ó máa wà coincident ní mọ́mì. Exactly, so that's okay, continue, yes. Bẹ́ẹ̀ ni àwọn rò pé àwọn ṣe because nígbà tí gbogbo kíní yẹn náà ṣẹlẹ̀ wàhálà yẹn ló pọ̀ fún grandma bẹ̀ tán rò pé wàhálà yìí pọ̀ tán tẹ̀ wọ́n kan. Nǹkan tí grandma mi sọ ni torí nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ grandma mi pé gbogbo wọn nìkan báyìí làwọn rí pé àwọn ti sọ pé àwọn fara àwọn lẹ pé wàhálà yẹn gan ti pọ̀ jù pé nǹkan tójú àwọn fẹ́ máa rí yìí àwọn ò tọrọ ẹ̀ kò jóṣù kan lọ grandma mi fàyè sí bí bí wọ́n ṣe sọ fún yìí náà ara sísá mi yẹn náà ti wá okay ó yá ṣáwọn ni àwọn kọ́ bọ́nà ọba ṣe ní kírin àjò yẹn rí ní sáà yẹn òun nìyẹn ẹ wá wà tí mi yẹn close to 27 years sí ẹ̀ tó ṣì wà láyé ó ṣì wà ó nígbà tó wáyá la wá gbọ́ pé ọkọ yẹn náà ti ní issue. ẹ sọ lórí program rí yá bẹ́ẹ̀ni ọkọ yẹn náà wà ní problem yá. ó ti ní issue báyìí so ṣá máa sọ pé ọlọ́run ò létò ní ọlọ́run létò ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká fi sùúrù gbé e wàláì gbogbo tó bá ti ń jó wa lọ́wọ́ ẹ jẹ́ ká máa fi jólẹ̀ because ọlọ́run ti létò ayé wa ó ti ní ọwọ́ wàláì ká sáré jọ̀gbà ẹ kó ètò mọ́ ẹgbẹ́ fẹ́lẹ́ ní láì bọ́ sọ̀rọ̀. Hello ma. Hello grandma. Grandma ti ní ìtàn ara wọn again wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n lè má mọ̀ bóyá tí wọ́n ló ti ní ìtẹ̀ bẹ́ẹ̀ o. Hello ma. Mo ti padà mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo kàn tún fẹ́ fi nǹkan kékeré kan kún nítorí ká má máa kánjú ju Ọlọ́run lọ yìí ni. Ẹ bá wa fi kún ma ìrírí àgbà. Ṣé rí. Ìrírí àgbà. Ṣé rí mo wà ní chọ́ọ̀chì kan ní ọdún kan mo nínú àwọn ẹ̀yà chọ́ọ̀chì wa náà ni woman yẹn ti ń lọ sí chọ́ọ̀chì yẹn ṣáájú kémi tó débẹ̀. Ṣé ẹ dẹ̀ rí òun àtọkọ ìfẹ́ tó wà láàrin wọn máa ga o àwòkọ́ṣe tó dáa ni wọ́n gbọ́ra wọn lágbọ̀ọ́ wọ́n dẹ̀ ní ìwọ̀nba owó tí àṣẹ wọn ń lọ lóyìnbó ṣeré ní nílé ní gbogbo ẹ̀ ibi ẹ bá ti rọ́kọ ẹ̀ ríyàwó ṣùgbọ́n ọmọ yìí ni wọn ò ní Ọlọ́run dáríjì mọ́ mi mọ́ á fa ìrìn àjò tán rìn lé lórí oyún yẹn dé lójijì ó dẹ̀ lóyún yẹn ó ń gbé oyún yẹn ṣùgbọ́n ṣé rí tèmi tó dá mi lójú ni pé ntọ́lọ́run bá fún yàn kì í fi wàhálà kún ṣùgbọ́n tá a bá ti lọ ṣe àfọwọ́fà ó máa ń ní wàhálà nínú gan ṣé rí ìgbà tó ti ní oyún yẹn báyìí ló ti ní wàhálà láyé hospital ló wà ní UCH tí tó fi bí ọmọ kò sùn ilé because ó gbọ́dọ̀ wà lábẹ́ intensive care pé kán ṣáà máa tọ́jú ẹ̀ ṣáṣáṣá ọkọ tún wá dààmú ó ká ọkọ lára ọkọ ń sọ pé káwọn má tiẹ̀ wà lóyún ó bẹ́tà kí ìyàwó òun wà pẹ̀lú òun ìbá ti dáa jù wọ́n pòyìpò iṣẹ́ ríjọ́ tí ó bímọ ó bí ọmọ yìí ó bó ṣe bí ló kú woman yẹn kú ọmọ wà woman yẹn ó kú kò gbádùn ayé ẹ̀rí láti day one tóyún yẹn ti dé ó dẹ̀ wá tún wà lọ́sítù títí tó fi bí ó dẹ̀ kú síbẹ̀ now wọ́n wá gbé ọmọ wá ṣẹ́jọ́ ta fẹ́ lọ sí I was there torí church yẹn náà la padà ti sin bẹ́ẹ̀ tí ń tèmi ń rí ọ̀pọ̀lọpọ̀ orí nínú ayé obìnrin yẹn because inú mi ń dùn sí wọn yéèzè woman tó dáa ó láàánú ó ní gbogbo wọn àtọkọ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ gan-an ọkọ ẹ̀ bara jẹ́ ọmọ yẹn gan kò fẹ́ gbé pé ká pé ìyàwó òun wà ó tẹ̀ ń lọ́rùn káwọn má ní ọmọ rárá tẹ́ bá rí ilẹ̀ ibi tí wọ́n rà pamọ́ tá a lọ sí obìnrin sínú igbó wọ́n ṣẹ̀ sáré lọ ṣán ibi tí wọ́n sin sí ni mo wá imagine ẹni tó ń gbé mansion tá a kàn wá gbé òkú ẹ̀ tá a kàn lọ sí bá ti sin tán lolúkálukú padà mo ronú kinní yẹn títí tí ó fún mi ní ìdààmú ọkàn gan máa yẹn ní kán wẹ́ni gbọ́mọ yẹn fún dájúdájú á ní àṣírí tó wà ń bẹ̀ ìyẹn á dẹ̀ máa wò pé bóyá tóun ò bá bímọ fọ́kọ ìfẹ́ àwọn ò lè lọ ìfẹ́ dẹ̀ wà òun lọkọ wa ní ká sọ pé ìyàwó òun wà kọ́ ọmọ kú gan ó tẹ̀ ń lọ́rùn torí òun àti ìyàwó òun ti mọ owó ara wọn kò pẹ́ sẹ́yìn ìgbà tó kú yẹn lèmi kú chọ́ọ̀chẹ̀ kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ká má wà tí ò sọnù kiri tọ́lọ́run ó bá ṣe yóò ṣe é gbogbo nǹkan ni o ìbáṣe owó ìbáṣe ní tì adùn ayé yìí náà ni ìwé oníwàásù Solomon tó kọ gbogbo alámọ̀tán Solomon wọ́n ní ṣáájú ayé àti lẹ́yìn ayé ẹ̀ kò sẹ́ni tó ní ọrọ̀ tó ó sì tọ́ gbogbo ẹ̀ wò òun ló padà wá sọ pé ohun gbogbo tó wà nú ayé asán ni ó ní asán nínú asán asán ni gbogbo ẹ̀ toró ti rí olóbìnrin tó ó lálè ó nílé ó lówó ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kí ló jẹ́ kó sọ ó nígbà tí ó bá wá kù kéèyàn kú gan tàbí tó bá dá àárín kan tọ́rọ̀ yẹn ti pọ̀ tó ti wá tó kójọ á wá máa ronú péjọ kan lòun ó máa kú òun á wá fi àwọn ọ̀rọ̀ ìsílẹ̀ lọ́ta ló máa wá jókòó tì bóyá ṣe èrè èèyàn ni ó wàá jogún ẹ̀ ní o bọ́lọ́gbé èèyàn náà ni you don't know ó ní bànújẹ́ wa máa wọnú ayé ẹni yẹn ó ní ó mì pé ilé ayé yìí gan asán ni gbogbo ẹ̀ àbádúró dọlọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe tọ́lọ́run bá fẹ́ fàyè wa mo gbogbo tí ẹ dọ́pọ̀lọpọ̀ àwọn náà tá à ń sá lọ church àsìkò tó yẹ kẹ́lòmíì wà nulẹ̀ ẹ̀
ó wà ní gbọ́ àmì ìlàdúrà ò dáa o a lè gbàdúrà ṣùgbọ́n àṣejù wá pọ̀ Nàìjíríà ó pọ̀ kò síbi tọ́lọ́run ó ti ń ti pọ̀ ju gbàdúrà àdúrà tọ́lọ́run ti Ọlọ́run gbọ́ gan gbàdúrà nù yàrá wọ́n sì yẹn tún lọ máa gbàdúrà lé lórí lórí òkè nígbà tó yẹ pé ìgbésẹ̀ lásán ló kù kó gbé kí kinní yẹn ṣiṣẹ́ kò ní ríran rí ìgbésẹ̀ yẹn àdúrà yìí ni ó máa gbé àtòrí òkè àti gbogbo tí wòlíì òní kó mú wá ntọ́ ni ó mú wá gan yóò mú lọ ìmí bá gbọ́ program rẹ́rìn pé Ọlọ́run á máa ṣe ẹ̀yìn pípù yìí lójú o wọ́n máa sáká àárọ̀ Monday tó yẹ kán wà lẹ́nu iṣẹ́ wọn wọ́n wà lókè àdúrà àìmọye àdúrà lọ́lọ́run ti gba ìgbésẹ̀ ló kù akànwá tí ò sọnù ká ni kọ́lọ́ ń ṣàdẹ́ ẹ wá wo ohun tó tún wá wà nílé ayé náà nísìn à ń sọ wípé ọ̀làjú àti ń ṣe ọmọ à ń ṣe inú mi dùn náà lásọ lẹ́ẹ̀kan yẹn IVF kìíní kan tá à là ń ṣe ẹlòmíà ṣe kò ní dúró èyí tó bá dẹ̀ dúró náà déédéé náà ni ṣé wá rà fọ́fà míì tiẹ̀ ti tún wá wà tí wọ́n ń ṣe kí ni wọ́n ń pa àwọn rọ́bọ̀tì tán tún báyàn gbé ọmọ tán ń gbóyún ta ló lọ ọmọ tí rọ́bọ̀tì ń gbé tí wọ́n wà gbọ́mọ lé yín lọ́wọ́ ṣáà ti ṣàfọwọ́fà ẹ̀gọ́ ṣénu Ọlọ́run gan lè dùn sírú yẹn a ti gbọ́n ju Ọlọ́run lọ ó dé mi lójú pé nítorí ayé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run á máa sunkún lójoojúmọ́ ni pé ṣé n tí mo dá lélẹ̀ ṣé òun ló dà báyìí táwọn wá tí ò sọnù kiri ẹ wo gbogbo ẹni tó bá lọ opportunity láti máa gbọ́ program yìí tá a bá tiẹ̀ ti ní lọ́kàn láti ẹ jẹ́ ká dúró dọ́lọ́run pátápátá ẹ̀yin ẹ sọ fọ́lọ́run pé Olúwa mo fa gbogbo ẹ̀ lé ẹ lọ́wọ́ má wàá yẹ̀ ẹ́ wò mọ́ inú mo máa ń sọ màá ní òwe Yorùbá kan ó ní ìyàmóṣù ìyàgbẹ́rù wá olóṣù kábà bẹ̀ mu ṣé bọ́lọ́run ló ní ẹ̀dá gbogbo ẹ̀dá kó gbẹ́ ilé mi kí wàá tèmi tí màá tún wá bá a dùn ún èmi ò lè bọ́lọ́run dúró àsìkò tó yẹ kí n sùn ní máa sùn nígbà òye ń jí ni máa jí èmi ò rúbọ ti fi lọ́lọ́run lọ́wọ́ ó dẹ̀ rí pé ìgbàgbọ́ mi le pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àdúró ti Ọlọ́run ká má wà tí ò sọnù kiri ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ìyá ikú tí ò tí ì tọ́jọ́ tó ti kú ìrìn àjò tọ́lọ́run ò bá rán yàn kì í bá yàn rìn ó béèrè lọ́wọ́ Ọlọ́run tó bọ́ sọ́nà bí wàhálà bá dé ta ló fẹ́ pè Ọlọ́run ó ṣàánú fún wa o ẹ ṣé gan. àwa UK best scholar máa ń sọ nǹkan kan kàmí ìfẹ́ ṣì sọ nílẹ̀ tó bá lè yàn mute ṣé wọ́n máa ń ní kéèyàn bímọ láyé ṣé máa ń sọ kò sẹ́ni tó Ọlọ́run promise Ọlọ́run ò dá wa sáyé kò promise wa pé bí ayé tá à ń bọ̀ ìdandan la máa bímọ ṣé rí kéèyàn tún wá tọ́ ọmọ kó bí ọmọ ẹ kó rí tọ́ wàláì kò ń ṣe mímọ̀ ṣe o Ọlọ́run ní báyàn tọmọ o ṣé kéèyàn tún wá tọ́mọ yẹn tán kò garanti pé o máa jèrè ẹ pé ọmọ exactly bó ṣe rí gan nìyẹn. UK best scholar dàpọ̀ ẹ bá mi on mute mi ìfẹ́ ṣì gbé fúnra wọn tèmi ni máa ń sọ tèmi bẹ́ẹ̀ yẹn UK best scholar wa ni wọ́n ṣe máa ń sọ ọ̀tọ̀ kìíní yẹn báyìí ní sọ pé kìíní mi ìmọ̀ òkè bóyá wà lẹ́nu iṣẹ́ ni wọ́n mute ṣé rí mo máa ń sọ gbogbo ìgbà wàláì awálé ayé yìí Ọlọ́run ò garanti wa pa àmà bímọ wọ́n ti on mute UK best scholar ẹ jọ báwo lẹ ṣe máa ń tò ní ìfẹ́ lo ohun tèmi fi sọ. ọ̀rọ̀ yẹn tẹ bá rẹ́nu ẹni tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ẹni yẹn Christian lẹ́nu yẹn obìnrin ni màmá yẹn ẹnu wọn mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn torí pé mo láwọn ọ̀rẹ́ Christian tó pọ̀ gan màmá yẹn ní pé ẹ̀bùn lọmọ bíbí ẹ̀bùn òun lọmọ bíbí Bíbélì náà sọ Kùránì náà sọ pé ẹ̀bùn ní lọmọ bíbí ó wá ní kárọ́mọ tọ́ ó ní kíni olórí ni ó ní orí ni tí èèyàn bá rọ́mọ tọ́ ìbá ọmọ yẹn náà là ń kó kiri ni ọmọ múra dáadáa nílé báyìí tó bá ti jáde kúrò nílé wá bọ́ sílé ọ̀rẹ́ àádẹ́ tuntun ra tọ́ra mú ó ní kárọ́mọ tọ́ ó ní lọ́ọ̀kì ni ó ní káwá ṣe kíni káwá jèrè ọmọ ó ní lọ́ọ̀kì ni kò pọn dandan torí pé àwọn ọmọ táwọn àwa la dààmú lórí wọn igi dá iyẹ fò ọ̀nà wọn tẹ̀lé èyí tó bá rántí wa alihamudulilayi ká dúpẹ́ torí àwọn náà nílé ayé tí wọ́n tán fẹ́ lò ó ní lọ́ọ̀kì ní tí wọ́n bá jèrè ọmọ ń sọ wa bí ayé ṣe sọ́jọ́ yẹn nìyẹn àtijọ́ yìí mo ti wá dì mú pé ẹ̀bùn lọmọ bíbí lóòótọ́ Ọlọ́run fún ẹlòmíì ní ọmọ tó jẹ́ pé kò mọ bí ó ṣe tọ́ ó fún lọ́mọ lóòótọ́ bó ṣe ń tẹ̀gílẹ̀ báyìí Ọlọ́run fún ẹni tí ò ní làákàyè lọ́mọ bíi 6 but kò mọ́mọ́ tọ́ kí wọ́n lọ́dọ̀ ọmọ lùí àwọn kan tó gbọ́n náà tó gbọ́ lẹ́yìn yẹn ló fún lẹ́yọ̀ kan kò tiẹ̀ fún mi rárá kéèyàn wá rọ́mọ yẹn tọ́ in fact kì í ṣe kó ìgbìyànjú là ń gbìyànjú kéèyàn rí ọmọ tọ́ gbogbo wa la gbìyànjú àfẹ́ràn ọmọ lọ́lé ìwà fẹ́ẹ́ wá sẹ́yìn kan dìde best school abẹ́kọ̀ lọ́kọ́ mú grade tó dáa jáde gankan bẹ́ẹ̀ yẹn ajá mú pé a sì wá sẹ́yìn gankan bẹ́ẹ̀ ẹlòmíì ata gold díẹ̀ because of kó fẹ́ràn ọmọ lọ́lé ìwé ẹlòmíì ta ilẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí kó fẹ́ kọ́ ọmọ wa kàwé nílùú òyìnbó. ok káwá jèrè ọmọ wa lówó tán ó lè má rántí ìyá yẹn. ká jèrè ọmọ sìn ìsìn lọ́kì ni ẹni tí ò tiẹ̀ tọ́ ọmọ rárá tí ò tọ́ ọmọ rárá ọmọ ọlọ́mọ ló padà wá sẹ̀sán fún. náà fi sọ fún wa pé ẹ jẹ́ ká gbìyànjú ilé bàbá mi títí táwa fi dàgbà àwọn boys kan máa ń sun nílé wa wà láì wọn àní sílé sunlé wọn ibi táwa náà máa ń sùn yẹn làwọn náà máa sùn
oúnjẹ tá a bá jẹ náà máa jẹ ilé alásèpọ̀ tí màmí bá ṣe àtẹ̀bà òní gbogbo wa máa jẹ wọn ò ní lọlé wọn ilé wọn àwọn lóbi o. àwọn òbí wọn dẹ̀ wá wọn. wọ́n ti mọ̀ pé ilé Aláàjì Balógun náà wà. wọ́n ti mọ̀ nísìnyí everybody wọ́n ti ṣe kíni wọ́n ti lọ káàkiri nísìn gbogbo wọn náà ti dèèyàn sìn wàláì gbogbo wọn láwọn tí èèyàn ti ẹ̀wù tí èèyàn ti ẹ̀ lérò pé wọ́n ti ẹ̀ lè dèèyàn Ọlọ́run sì nìkan dèèyàn wọn lọ léèwé tóbi wọn ti ẹ̀rọ náà gbé wọn lọ léèwé èyí tí bàbá tún lágbára tó ní kó lọ sí léèwé ó tún lọ kò mọ́ ó padà tún lọ kọ́ṣẹ́ ni nísìnyí mọ́tò ló ń tà sí kí wàá ní ẹ wo gbogbo wa pátápátá Ọlọ́run àṣekí ni yóò fún wa lẹ́bùn torí gbogbo wa la máa ń tọrọ ẹ̀bùn Ọlọ́run fún wa àwọn yìí tọ́lọ́run ti fún wa Ọlọ́run ló gbà sọ̀rọ̀ lọ́wọ́ wa Ọlọ́run ó bá wa tọ́jú wọn ni a lè dá wọn tọ́jú o torí tó bá dá wa dá á dààmú Ọlọ́run bá wa tọ́jú wọn ṣẹ́rí ká jèrè ọmọ yẹn àwa tá a dààmú náà lọ́lọ́run tí kọ́lọ́run jẹ́ àjèrè wọn kọ́lọ́run jẹ́ á ní lọ́ọ̀kì yẹn kọ́lọ́run jẹ́ ká ní àǹfààní yẹn kọ́lọ́run jẹ́ ká ní ìdùnnú yẹn ká lè jèrè ọmọ ṣùgbọ́n kò kọ́ dandan Ọlọ́run bá láàánú bọ̀ tí yóò ṣe ní dùnnú fún wa yóò dẹ̀ fún láǹfààní fún wa alala hawla wala quwwata illa billahi al-ali. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun. Alẹ́ tó fẹ́ bá a gbẹ́ni sí máìkì. Ṣé ká lẹ́ni tó fẹ́ bá a gbẹ́ni sí máìkì mọ́ ta ló ní kíní láti fọ́? Ẹ kalẹ́ grandma. Báwo ni ọkọ mi yàgò tó ti ń kó à ń tọ̀ gbọ̀nà gbogbo ilé ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ o. For all your African food and ship worldwide o. A dẹ̀ ń dìlíbà. O. Ìyá bèjì orí tí ń kó ó máa ń dìlíbà fún mi lálẹ́ mọ́. Ẹ kalẹ́. Ẹ kú ètò mà ẹ pẹ́ fún wa Ọlọ́run ní fi yín ṣàwátì fún àwa náà ẹ̀yin lá máa bá àwa náà lẹ́ẹ̀ máa dé bá a dẹ̀ tún máa pọ̀ sí ẹni tí ó gbé wàhálà bá àwa àlẹ́ṣàn àní rí ìlọ́ọ̀tì ni mo ti gbọ́ látàárọ̀ bọ̀ mo kàn fẹ́ sọ kinní kan pé àwọn èèyàn máa ń rò pé wọ́n lè sáré ju kádàrá bí adẹ́ẹ̀dá ṣe dá oníkálukú kò dẹ̀ sẹ́ni tó lè sáré kọjá bọ́lọ̀ ń ṣe dá Yorùbá máa ń sọ pé kò sí bí ọmọdé ṣe máa sáré tó iwájú báyìí tó máa tètè dóko iwájú ló máa bá kùkùté. Mo rántí kinní kan nígbà tí mi ì tí ì márì àwọn oníwòlíì kan bíi pé cherubim ni mo ná bí mi sí tí mo dàgbà sí mo wá lọ sí Celestial later ó wá ní wòlíì kan tó wá bá mi ó rí i pé ọ̀rẹ́ àbúrò mi on ka invitation ẹ̀ ní church mo wá sílé láti Lọ́kọ́jà tí mo ti ń ṣiṣẹ́ mo dẹ̀ jẹ́ tí mo máa ń fún everybody ní nǹkan bọ́lọ̀ ń ṣe dá mi ló bá ní òun fẹ́ rí mi lẹ́yìn ìsìn tọ̀ mo bá ní ó dáa wòlíì ìgbà tó máa rí mi ó lóun dẹ̀ fẹ́ rí mi kí n má bínú pé òun fẹ́ kí n ṣe nǹkan kan ni mo ní kí ni ó lóun fẹ́ kí n dọ́gbọ́n sí ọ̀rọ̀ ọkọ ni mo níbi ìbò bẹ́ẹ̀ ni mà Ayọ̀mídé late mo níbi ìbò ó ló ní bó ṣe máa ń ṣe pé màá rọ́kọ̀ ó wá dárúkọ àwọn bíi 4 tó ti bá ṣe àwọn kinní yẹn ìgbà tí mo wo súra gbogbo àwọn tó ti bá ṣe nǹkan yẹn gbogbo wọn náà sì ń gbábọ́ yalé jẹ tọrọ oúnjẹ àtọmọ òun fúnra rẹ̀ tó ń sọ pé òun ọkọ ló bá wọn rí kò bá wọn rọkọ nìyẹn ọkọ ló wá fún wọn. ẹ máa gbọ́ grandma òun fúnra rẹ̀ gan mà ṣẹ́rówó mọ́tò tó máa fi wọ mọ́tò lọ lẹ́yìn jọ yẹn ṣẹ́rówó mọ́tò tó máa fi wọ mọ́tò lọ lẹ́yìn jọ yẹn ọwọ́ mi ló sì ti fẹ́ gbà á. Mo bá ní kí lẹ sọ ó lóun máa ṣe ó lóun ti bẹ́ẹ̀ ní í ṣe ó ní wọ́n lákòótó tẹ́lẹ̀ wọn ò ní mọ́ alájà kan tó wà ń bẹ̀ yẹn lòun bá wọn ṣe tán fẹ́ ra wọn àwọn tó yẹ pé bí ìgbà àgbòsùn ìkan ògbé kan òun fúnra rẹ̀ ó máa dúró láfter church àwọn òbí tá ti jẹun kóhun àtọmọ tó máa lọlé àtọrọ owó mọ́tò ni ìgbà tí kí ni mo fẹ́ fẹ́ràn mọ́ mi ká ní mo gbà fún irú ẹ̀ lẹ́ni á lò lòun bá mi ṣe èèyàn ò ní fògo fọ́lọ́run mọ́ at the end of the day òun fúnra àwọn tí ó sọ pé òun bá ṣe tó ń ṣe wedding ìmí ìwọ̀n tẹ̀ lóṣù 3 àná kójú fẹ́ fọ́ àná bíi kan túká àtàlájà gan tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ bó ti ń gbé ara ẹ̀ kò sí ṣe mọ̀ pé bó ṣe sọ fún mi pé òun ló ń bá wọn ṣe èmi tí mo bá rò pé kò sí ọkọ tó kò fi ṣe mọ̀ pé apart from that ayé wọn ò fògo fọ́lọ́run níbì kankan ṣé mo pé ọ̀tọ̀ ni kán lọ́hún ṣe nǹkan pé kinní yìí mo fẹ́ kó ṣe mo máa ń ro kinní kan láyé mi Ọlọ́run ló ní máa lọ́kọ máa bí mo máa ń believe pé ẹ jẹ́ kí kádàrá Ọlọ́run ṣe kò séèyàn tó lè lé mi léré no matter how the societal pressure I will never give in to it àwọn èèyàn wa máa ń rò pé kí láyé máa sọ kí náà máa ṣe wọ́n máa wá ń tojú bọ̀ nǹkan tí ò yẹ kán tojú bọ̀ torí àti jéèyàn àbí àti bímọ gbogbo obìnrin kọ́ ló máa bímọ ẹlòmíì ò bímọ ṣùgbọ́n ó lálùbáríkà ju ẹni tó bí ọmọ lọ grandma ẹlòmíì ò bímọ ṣùgbọ́n ó ní fọkànbalẹ̀ ó ní àlùbáríkà láyé láwọn ọmọ tó ń pọnlé ju ẹni tó bímọ tọmọ ò sí tọmọ ò dẹ̀ pọnlé lọ ó ní ìyá kan ní ibi tí mọ́mì mi wà ní ìlú yẹn bẹ̀ ọmọ ara ẹ̀ ló ń lù lójoojúmọ́ ló ń bá sùn ọmọ tó bí ló ń bá sùn tó ń mugbó tó dẹ̀ ń ná ìyá yẹn tún máa lọ tọrọ oúnjẹ ó máa lọ tọrọ owó bí oníbàárà kiri á tún wá fún ọmọ tí ò bá mówó délé ìyá bíi 70-80 ni mò ń sọ yìí o
kí ọmọ last born ẹ̀ dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tó yẹ pé àwọn tó kù sá fún un tí ìyá yẹn ò bá dẹ̀ bí ọmọ tí ò bí ọkùnrin kan yẹn á lóun ò bí ọkùnrin ọmọ ọkùnrin kan tó bí igbó ó dẹ̀ máa nà á máa bá ya 80 years sùn á lọ tọrọ oúnjẹ wálé fún ẹ ṣe wá rí nǹkan àwọn èèyàn káwọn èèyàn àtàwọn ìyá wa táwọn míì máa fọmọ ṣe pension tọ́lọ́run bá fún yín bí Ọlọ́run ṣeun tó bá fún yín wò tó dàgbà Ọlọ́run ṣeun gbogbo abiyamọ ò ní fojú sunkún ọmọ ẹlòmíì bí méje tí orí kankan nu wọn ṣé mímọ̀ ṣe wọn ni àbí ẹ̀ṣẹ̀ wọn ló pọ̀ tó yẹn mà. kábíyèsí. ṣé mímọ̀ ṣe ni Ọlọ́run sọ pé tóun bá dé òun dé ó ní tóun bá dé ó ní ògo mi ni ẹnìkan ò lè bá mi dù ògo Ọlọ́run ni pé nǹkan tó bá ti ṣe láyé wa ó máa ṣe àṣefarahàn pé èmi ni mo ṣe kò ń ṣe anybody gbogbo ẹni tó bá fẹ́ wá dúró sí ipò Ọlọ́run tó wá wá Ọlọ́run gbogbo ẹni téèyàn bá wá lọ bá tó wá fi wọ́n sí ipò Ọlọ́run wàláì ojú tì náà máa ń bá dé ń bẹ̀ òun lẹ ṣe rí i pé tọ́mọ bá ṣe fẹ́ lòmíì títí tí wọ́n á ṣe IVF títí tí wọ́n ò ní gbà fọ́lọ́run at the end of the day the body will now get weak. When the body is weak, another sickness, another health challenges will surface in their life. Wọ́n wá máa ràn. Àwọn èèyàn kan kú yẹn, àwọn èèyàn méjì ni mo mọ̀ ní Nàìjíríà tán ṣáàfi tipátipá wọ́n lóyún yẹn. Tọ́nà lọ nìyẹn wọ́n tẹ̀ lóyún àwọn ọmọ pọ́tà náà ń pè Nàìjíríà làwọn èèyàn yìí o. Wọ́n bá àwọn ọmọ yẹn tán wọ́n kàn wọ́n wú báyìí wọ́n wú ọbẹ̀ wọ́n ṣaláìsí láṣìláṣì. Ṣebí àṣebéyàn mímọ̀ wa ni wọ́n. Of course, àtúlẹ̀ mi ṣe fẹ́ dárúkọ àwọn èèyàn mímọ̀ wa. Ìbejì náà làwọn méjèèjì dẹ̀ ṣe. Ìbejì náà ni. Ìbejì ni ẹ̀kẹ́ wọ́n dàbí ìgbà tí wọ́n ṣàfẹ́ bímọ yìí náà ni. Ó wá dàbí ẹ̀kẹ́ olókè ilẹ̀. Ọmọ pọ́tá. Ọmọ pọ́tá. Àwọn ọ̀dọ́ tọmọ náà àwọn yẹn wà nílẹ̀. Àwọn yẹn wà nílẹ̀. Wọ́n kú gbogbo owó tán ní gbogbo nǹkan tán ní kí láǹfààní. Ó léèyàn kan nílé táwọn gbé. Bí UK best scholar ṣe sọ kọ́ adopt kan ṣé kò fẹ́ sàn. Ó wá ọmọ yẹn títí ìgbà tó máa bí ọmọ ẹmọ kan sọ pé chimpanzee ní in form of èèyàn bẹ́ẹ̀ ni ọmọ ṣe yọké níwájú tó yọké lẹ́yìn ọmọ 1982 kan ní Ṣèyí ó dàbí ọmọ 12 years old. Tẹ bá dẹ̀ rí gbogbo irùngbọ̀n gbogbo everywhere tẹ bá rí ẹ máa rò pé ìnàkí ló jáde kò sí aláboyún tó lè jáde tó fẹ́ rí ọmọ yẹn kò dẹ̀ sí nǹkan tí yẹ ò ní Ọlọ́run kẹ́ wọn lówó ṣùgbọ́n wọ́n ti rìn kọjá bí Ọlọ́run ṣe létò fáyé wọn àti pé àwọn èèyàn kì í ní sùúrù pé kí ìlérí Ọlọ́run wá sí ìmúṣẹ. That is why a lot of people will live their life in regret but they won't be able to come out and tell people ìrìn tán ti rìn ibi tán ti dé kí nǹkan yẹn tó ṣe torí wọn ò lè dúró de Ọlọ́run kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ Ọlọ́run du ògo yẹn mà kò sẹ́ni tó lè dúró ní ìdúró Ọlọ́run láyé anybody tí ò bá ṣe even àwọn òyìnbó gan tó ń ṣe IVF that is why it will keep failing if they do 3 ẹ máa rí i pé bí tó máa ṣe 100 bí 80% of it or 90 will fail so they are just using people to try kò sẹ́ni ṣé wọ́n rí èmi yẹn wọ́n rí mí sínú àwọn ọmọ náà kò sẹ́ni tó lè dúró ní ìdúró Ọlọ́run everybody gbà fọ́lọ́run ni èmi kàn máa wò pé tí ẹ̀dá bá ń sáré kó máa wẹ̀yìn pé kí ló ń lé mi ṣọ́lọ̀ ń lé mi àbẹ́yàn ló ń lé mi sódà wàá lè ní sùúrù díẹ̀ pé tó bá ti jẹ́ èèyàn ni jẹ́ kí n dúró de Ọlọ́run tọ́lọ́run ò bá ti lé mi léré kí èèyàn má lè rẹ̀ léré ẹ kú ètò mọ́ mi ò dáàárọ̀. God bless you. ìfẹ́ àtètè yìí yóò dùn mọ́ mi gan kò síjọ́ tí bàbá pè wọlé tán wá fún wa ní ìrírí ayé fèyí kọ́gbọ́n tó jẹ́ pé like èèyàn ò tún ní rò èèyàn á rí ìtìdá kéèyàn rí ọpẹ́ dú àbí kéèyàn rò pé so bó ṣe rí lélẹ̀ fẹ́ni tó bá ń ro lọ́wọ́lọ́wọ́ pé wò ó jẹ́ kóun ṣe nǹkan báyìí I know there are some people táwọn èèyàn pressure tó ń fún tó ń pressure pé wá lọ ṣe léyìí wá lọ ṣe léyìí it might not even be èyí tán lágbé àwọn àgbà ẹgbẹ́ àwọn ọmọdé dẹ̀ ni wọ́n ni I don't know tó bá wọn kọ́ jẹ́ ṣe rí ẹlòmíì tó jẹ́ pé bóyá nǹkan kan náà ni àní wá lọ ṣe don't fall into the peer pressure bójà wà lé ọkọ náà ni bọ́mọ ò bá ìdè tó bá ń jọjú adoption kò sí ẹ̀ṣẹ̀ kò sí ẹni tó kúrí tó jẹ́ pé ọ̀ọ́ni ní ọmọ àtọmọ ọmọ ló gbẹ̀yìn ẹ̀ òkú rí kó jẹ́ pé àwọn èèyàn kọ́kọ́ ló máa daṣọ bò ó ṣe rí àìbí ọmọ ẹlòmíì Ọlọ́run nífẹ̀ẹ́ ẹlòmíì ní underlying health issues see that's what most people don't know ṣe rí obìnrin tó ń lóyún oyún máa ń wú ọ̀pọ̀lọpọ̀ underlying health issues jáde wàláì nǹkan míì tó jẹ́ pé ẹni tí ò bá bímọ tí ó lo 20 ọ̀nà 4 ọdún láyé oyún tó lọ níyẹn ó ti wú nǹkan yẹn jáde á wá máa nọ́ọ̀sì nǹkan yẹn ní ó papà gbẹ̀mí ẹ̀ ṣé ní gbogbo nǹkan ọba lóhun ọba ètò ẹ jẹ́ ká gbà fọlọ́ ẹ máa ń rẹ̀ mí nínú lórí show mi just like bí grandma ìjọ ní ìṣe sọ just like bí grandma ìbò ṣe sọ me I always sound confident you know why máa ní torí pé mo lọ́lọ́ ẹ máa ń gbọ́ máa ń sọ ó ní máa níta níwọ náà níwájú Ọlọ́run ọba mi tí kì í sùn tí kì í tó gbé mo ní mo dúró ti Ọlọ́run mo fẹ̀yìntì Ọlọ́run mo gbára lé Ọlọ́run ìwọ kan wàá máa halẹ̀ mọ́ mi ta ni ẹ ṣọ́lọ́run kan ló dá ẹ ní babaláwo tí ìwọ yẹn fẹ́ lọ bá ẹni tó lóun fẹ́ lọ bá pé ẹ bí a kò fún ẹ lọ́mọ èṣù onífúnyàn ní nǹkan kó má fi gba nǹkan míì wàláì gbogbo pòkípò tí bá bára mi máa ń sọ pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ẹ máa ń gbọ́ lẹ́nu mi wàláì ibi tọ́lọ́run fẹ́ kí n wà ní mọ́mẹ́ǹtì yìí ni mo wà
mi ò ní sáré ju kádàrá lọ mi ò ní wá ohun tí ò sọnù kiri ṣe rí téèyàn bá ti ń jẹ bó jẹ́ gàrí lèèyàn mu ọ̀pọ̀ ẹni máa ń dùn èmi àtẹ̀gbọ́n mi Big Daddy à ń sọ àwọn ọ̀rọ̀ kan lálẹ́ àná a kàn ń sọ̀rọ̀ we talking generally ẹ̀gbọ́n mi ẹ wá ń sọ fún mi pé pé bí mo ṣe dáa tó ẹ̀gbọ́n mi orí kiri social media ló kọ̀ yẹ̀gbọ́n mi lẹ́nu pé but as nice as I am to everybody and these people kí ló dé táwọn èèyàn yìí tó kàn déédéé mo ní ẹ̀gbọ́n mi má sọ bẹ́ẹ̀ mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mo ní gbígbàdúrà ni mo ní àwa èèyàn láàkọ́ mọ́ bọ́lọ́run ṣe ń gbàdúrà gbígbàdúrà ni mo ní ọlọ́run lè fẹ́ ká mọ̀ pé ní báyìí sára fún mo ní ó da ọ̀tá téèyàn ò mọ̀ pọ̀ táyàn ni téèyàn rò pọ̀ rẹ̀ yàn ni tó bá gbóúnjẹ fún yàn bó bá fòògùn èkúté sí olúwa á jẹ́ mo ní but ọlọ́run fonítọ̀hún yẹn hàn ọlọ́run ló ń gba ọ̀rọ̀ sọ jáde lẹ́nu àwọn èèyàn mi tọkàn dẹ̀ ń spill out hatred tó ń sọ tí because ọlọ́run fẹ́ pé ẹni yìí má sùn mọ́ ẹ̀gbọ́n mi bá ní àwọn tó rọgbọ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ mi wọ́n nítorí àwọn sùn àwọn òórùn sùn àwọn kan wò pé kí làbúrò àwọn ṣe she always do kí ni mo wá sọ nígbà tí mo sọ fún wọn tán lọ bá ní in fact àwọn òró lọ débẹ̀ mo ní gbogbo ohun tọ́lọ́run ṣe dáradára ni ṣé for every disappointment kọ́ táwa máa rò pé disappointment ni wallahi there is always a blessing in disguise ẹlòmíì tọ́lọ́run ò fún lọ́mọ tó bá ti jẹ́ pé lọ́run wò pé kí ọmọ yẹn tó bá gba ọmọ yẹn ni ó gbẹ̀mí ẹ̀ dáadáa tó dẹ̀ jẹ́ pé ẹnìyẹn wúlò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú community ó láwọn tó ń jẹ tó jẹ́ pé àbímọ kan lọ lónítọ̀hún yẹn ó ní dáadáa tó nítọ̀hún yẹn ṣe tọ́lọ́run wá wò pé dáadáa tó ń ṣe yìí mi ò fẹ́ kẹ́mi ẹ̀ kúrú mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó dà èèyàn tọ́pọ̀lọpọ̀ èèyàn ń jẹ lára ẹ̀ torí pé o kàn wá fẹ́ bí ọmọ tó ò tí mọ̀ bó o máa jèrè ọmọ náà bó o mọ̀ bóyá ọmọ náà ò gbẹ̀yìn ẹ̀ bó o mọ̀ bóyá wọ̀ ló sí torí ọlọ́run ò sọ fún wa gbà tó ní kálukú máa kú o mistake táwọn èèyàn máa ń ṣe nìyẹn ó ní ìyá kan àwọn èèyàn mú ìyá yẹn wọ́n fẹ́ mú lájẹ wọ́n ní kí ló dé tó jẹ́ pé ìyá yìí bímọ mẹ́ta ọmọ ẹ̀ mẹ́ta yẹn wá kú wàhálà èmi tí mi ò kí ń ṣàfà ibi tó ti ń sọ mo ní ẹ má gbẹ̀ṣẹ̀ mo ní what is wrong with ẹ̀yin people yìí mo lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ èèyàn ẹ̀yin sì wà láyé ẹni tí ò bá ì tí ì kú ìmọ̀rú ikú tó máa pa wọn mo wá tún fọ̀rọ̀ lọ́n bọ́ mo ní n tí ò yé yín mo ní ṣe rí òbí tó wà láyé tí ọmọ ẹ̀ kú lójú ẹ̀ tó wá gbà fọlọ́n pọ́lọ́n ló mú wá mo ní wàláì ọlọ́run ti rà lè jọ́ náà sílẹ̀ fún ọmọ kéwùlẹ̀ ni mi ò kí ń ṣàfẹ́yìn afẹ́ lè correct ni tí ó gbà tí ò sọ̀rọ̀ òdì sọ́lọ́run tó gbà pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run la máa padà sí ṣé rí gbogbo wa à ń gbà aládùúrà ni pé kọ́mọ gbẹ̀yìn wa ká dàgbà ká darúgbó àdúrà là ń ṣe kò sí ẹni tọ́lọ́run promise ẹni tọ́lọ́run bá promise kó jáde kó wá challenge ni pé yes ọlọ́run pé òun dúró síbì kan ó sọ fún un pé okay báyìí ni gbogbo ìrìn àjò ayé òun ṣe máa rí iye ọdún báyìí lòun máa lò ìṣẹ́jú báyìí lòun máa jáde kò sí ẹni tọ́lọ́run sọ fún ṣé níwọ̀n bá gbọ́ tí ò sí tọ́lọ́run sọ fún yẹn gbogbo tọ́lọ́run bá ti gbé lù wá láyà ẹ̀yẹn jẹ́ ká gbà grandma ìjọ́nìyí sọ pé it's a test ọlọ́run fẹ́ wò pé báwo la ṣe máa handle pé mo fẹ́ dán àwọn mọ̀ pé tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ló máa ń dánwò jù ṣá fẹ̀yìn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹni tí ọlọ́run bá nífẹ̀ẹ́ jù ló máa ń dánwò jù àwọn ẹlòmíì lè wò pé lágbájá yìí kò sí lọ́hùn ó lọ ṣe òjájò ó lówó ra mọ́tò mọ̀ pórí ẹ̀dẹ́ ni ọlọ́run ọba ò ní fún wa lórí ẹ̀dẹ́ torí ẹ̀dẹ́ ni ò ṣe ń wá gbọ́ aláàgọ́ ṣiṣẹ́ gbogbo tọ́lọ́run ọba mi bá ti mú wá mo gbà pé látọ̀dọ̀ ọlọ́run ni torí pé ọlọ́run ò ní ká wálé ayé ìkáwá ṣègbà àbí pé kò gbúgbà tí ó promise wa ní nǹkan kan bá a bá wa ṣe páàsì ẹ̀ sí lọ́lọ́run fi ra jàre rẹpẹtẹ fún wa but ẹlòmíì máa fail some people will fail the test and once you fail the test you on your own torí wàá tún jìyà pé o fail the test yẹn wàá jìyà pé o lọ bọ́ lọ́hùn wá orogún ọlọ́run ní ká má mú òrìṣà mọ́hùn àwọn kìrìsìtẹ́nì àní ká má mú ṣé mámúnì náà máa ń pè mọ́ ọlọ́run àbí ó dàbí mámúnì náà ń pè ṣe mọ́ láì tí bá ṣì sọ yìí tẹ́jẹ́ kìrìsìtẹ́nì lè correct àwa mùsùlùmí ọlọ́run ní ká gbà pé ọ̀kan ṣoṣo ohun ọlọ́run àtàwọn òjíṣẹ́ àwọn prophets ẹ̀ so kí la wá ń du steering fún wọn láì kó sí grandma òyìnbó ti sọ àsìkò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé àmọ́ la ṣe ń sáré ẹlòmíì àárọ̀ lọ́lọ́run ti ní yóò dolówó ẹlòmíì ọ̀sán ẹlòmíì alẹ́ so ṣé wọ́n tó wá jálẹ̀ yẹn orí ẹni tọ́lọ́run ti látàárọ̀ ọjọ́ ẹ̀ ní ó ti dolówó mọ́ ya ṣáù lọ́lọ́run àṣeyí òun yes ọlọ́run agbọ́lá fàbúrò àtẹ̀jẹ́ pé àbúrò ni ó mọ bọ́ ẹ̀kọ́. family kan wà lọ́dọ̀ mi níbí báyìí family kan wà nínú ìlú yìí ọmọ 5 lobìnrin yẹn bí gbogbo ọmọ 5 yẹn ìkọ̀gbé kan bí òwú jàǹgó woman wa bẹ̀rẹ̀ sí ní dààmú á bẹ̀rẹ̀ sí ní ké á máa sunkún lójoojúmọ́ pé ṣé bẹ́ẹ̀ ẹ̀yin náà filé sílẹ̀ àjèjọ́ filé sílẹ̀ ńgbà kan náà ní tapa ṣọ́ọ̀bù tì táwa jókòó sí Amẹ́ríkà táwọn ọmọdé yìí báwo lọ̀rọ̀ ń ṣe wá rí báyìí mo ní ẹ má wọ̀rì ó máa dá obìnrin yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní ké á máa ṣe gbogbo ẹ̀ òun gangan náà tọrọ bá kọ́bọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ kàn ṣáàdàrú yánmọ́yánmọ́ bó ṣe díjọ́ kan ní ẹlẹ́yìn ọkọ bá ń lọ ló bá ní madam ẹ wá àjọ̀dún ló bá ní ṣó wọn kankan ṣe rí ọ̀rọ̀ yín kò gbó tutù kò gbówó kò gbòbì ṣe rí àwọn ọmọ yín tẹ̀bí yẹn tákọ̀bí yóò bá pọ̀ ọmọ 30 ọdún ọ̀nà olóṣì fún gbogbo àwọn tó kù
kábíyèsí ọlọ́run. lóbìnrin bá tún fọwọ́ gbárí pé ó tún kọ ọdún mẹ́ta ṣé ní iye ọdún mẹ́ta yìí làwọn máa tún wà. kábíyèsí. ọkùnrin ní ṣe mọ Ọlọ́run ó lóun mọ Ọlọ́run tẹ bá ti mọ Ọlọ́run tẹ̀ sí ẹ lọ́ máa sìn. ilé ní gbogbo àwọn ọmọ yẹn náà yẹn náà yanjú. kábíyèsí look at that. ìkọ́ wà nínú wọn ìkọ́ wà nínú wọn ọmọ tí ẹ gbọ́dọ̀ máa fi tọrọ ní multi-millionaire nínú dọ́là. wá kábíyèsí ọlọ́run. gbogbo ẹ dàrú níjọ́ tí àkọ́bí yẹn pé 30 báyìí ní gbọ́dọ̀ gbogbo wọn ló bá pè mí pé alájà mo ní ó ní ṣe rántí nǹkan báyìí mo ní mo ti gbàgbé. àwọn wòlíì gidi ṣì wà àwọn èèyàn gidi tó ń lọ pé ọ̀kan sọ báyìí fún wa ní airport tí òun sọ pé wo jẹ́ kó máa kó ṣì wọn lọ nígbà ilé wa sọ pé ẹ máa fi wọn lẹ bí yóò bá máa rárọ́ máa rò tọ́ tí yóò bá máa rárọ́ kó máa ní rò tọ́ ẹ tí òun èèyàn rí tó kàn kọjá lọ tó dẹ̀ ṣe kìíní pé ẹ kàn máa gbàdúrà pé ńgbà tó bá yá àsìkò ìgbà tó bá yá kọ́lọ́ máa fi yín ṣe àwátì kí wàhálà yín má jà sásán kẹ́ lè jẹun wọn. ìyá bàbá mi máa ń sọ wípé àwọn èèyàn kan ní àwọn bímọ àwọn jẹ wọn mọ pé tó bímọ 6 tí gbogbo wọn wà nílùú òyìnbó wọ́n máa fi nǹkan ránṣẹ́ sí ni pé alábàágbé àtàládùúgbò ló máa bá àwọn ọmọ yẹn tọ́jú ìyá wọn. kábíyèsí. wípé ṣé ẹni tó wà ní Amẹ́ríkà wípé London tiẹ̀ ṣì dábọ́ bá kú láàárọ̀ bọ́ tó wá ṣe pé mùsùlùmù ni kò sí bọ́mọ yẹn ṣe lè bókú yẹn lẹ̀. kò sí o àwọn aládùúgbò ló máa bá wọn sìn. àwọn aládùúgbò ló máa sìnkú yẹn wípé ṣé mo rí pé ẹni tó bímọ ọmọ ló máa sìn ẹni tí ò bímọ ọmọ ló máa sìn. bẹ́ẹ̀ ni máa. ẹni tó bímọ kọ́ ló bímọ ẹni tó bí àánú ẹni tó bí àánú ẹni tó bí àánú lọ́mọ ẹni tó bí àánú ló bímọ èèyàn lè bímọ bíi 8 kó bímọ 12 kí gbogbo wọn máa lànà Ọlọ́run máa fi àwọn ọmọ wa ṣọ̀dájú ọmọ Ọlọ́run jẹ́ kọ́ jẹ́ káwọn ọmọ wa bí àánú wa kí wàhálà àwọn òbí kó má jà sásán. ẹlòmíì nípa ìkánjú ojú mà ti rí tó tó bá ní kí n kọ̀wé ilé ayé máa kọ́ títí á tó wá ṣẹ́kù ní ilé olórogún ni ní kíní ilé ọmọ tẹlòmíì àti wà níwájú torí pé ìyálé ń kánjú pọ́mọ ìyàwó òun ti wà lókè á lọ ṣàbúrú fọmọ ìyàwó ẹ̀ ìyàwó a máa kánjú pé kọ́mọ òun lè lọ síwájú torí pé wọ́n fẹ́ ṣe competition lọ́dọ̀ ọkọ kọ́kọ́ lè lọ́mọ èèyàn kan lóníláárí wọ́n á kánjú títí wọ́n fi tí wọ́n bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run má jẹ́ ká tó fọwọ́ ara wa ṣera wa nípa ìkánjú ẹni tí wọ́n sọ pé speed limit ti bíbáyìí ẹ jẹ́ kí n sọ fún yín tí èèyàn bá wọkọ̀ ojú omi tó ń lọ síbàdàn tí èèyàn kan wọkọ̀ ojú irin tó ń lọ síbàdàn tí èèyàn kan wọ aeroplane tó ń lọ síbàdàn gbogbo wọn náà máa dé Ìbàdàn àsìkò ló yàtọ̀ torí olúkálùkù ti mọ destination tó ń lọ Ọlọ́run ti destiny wa gbogbo kádàrá olúkálùkù ti wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní kan tó bí wa èmi ò mọ wọ́n ní ni o ipe ní gbogbo láti yan kádàrá wa bọ̀ torí pé a máa ń kánjú ẹlòmíà àti tó ìkánjú wẹ́wẹ̀wẹ́ gan ẹlòmíà ó yẹ kó wọ bí iṣẹ́ ní 80 àákò lé ní 7:15 àbí kókó ní sẹ́lẹ̀ 7:45 àwa sáré yìí débi wípé ọlọ́pàá bá mu. wọ́n bá tún já tíkẹ́ẹ̀tì. fún wọ́n á tún dá dúró ṣàmọ́ kó tún ti léètì. yes á dẹ̀ tó sanwó tíkẹ́ẹ̀tì fine. ó tún máa sanwó tíkẹ́ẹ̀tì ó tún máa gba kóyèrè níbi iṣẹ́ àbí ṣé kò di méjì. ó di méjì. àbí mẹ́ta ìkánjú tó nǹkan yẹn ó tètè kúrò nílé ó ṣàní nǹkan tó dẹ̀ dúró nílé kúkú gbà fọlọ́run pé ó kékeré yìí o mo ti léètì ibi iṣẹ́ already ṣùgbọ́n máa débẹ̀. exactly. kò sí ìgbà yóò ti mọ̀ pé kúrèrè nìkan lè ọkàn lọ gba lẹ́nu iṣẹ́. kò sí ìgbà àti àkókò tọ́lọ́run dá fún wa Ọlọ́run ò dẹ̀ kì í ṣèlérí fún wa kó má mú ṣẹ. mo ti rí ẹni tí ó ti torí pé ó ti lọ wòràwọ̀ ọmọ ọkọ ẹ̀ wípé ó máa níláárí lọ́jọ́ iwájú wípé ṣùgbọ́n nǹkan tó kàn ṣe ni pé tó bá fi lè kàwé débì kan wípé ẹnìyẹn máa níláárí wípé ògo ẹ̀ máa yọ the only thing ni pé tí ó bá ṣáà ti kàwé báyìí ọmọ yẹn máa padà débi tó ń lọ. ó débẹ̀ o èmi kúkú bá fún ẹja àjẹ. ó máa padà débi tó ń lọ obìnrin ó máa padà débi tó ń lọ àwọn tó wá kàwé wọ́n tún wá ń wo ẹnìyẹn lókè. alhamdulillah. ṣe rí i pé ayé lè pa kádàrá dání wọn ò lè fọwọ́ aago sẹ́yìn. ìgbà àti àkókò ni wọn lè yí kádàrá padà. wọn ò lè yí kádàrá ìgbà àti àkókò ni èèyàn mọ̀ ẹni tó jẹun láàárọ̀ ẹni tó jẹun láago 6 àárọ̀ ẹni tó jẹ lọ́sàn ẹni tó jẹ lálẹ́ breakfast náà ni gbogbo wa jẹ. ọ̀rọ̀ mi nìyẹn mo máa ní gbogbo apákọ́tà la máa jẹ breakfast. ìgbà àti àkókò lè yàtọ̀. yes àsìkò olúkálùkù ló yàtọ̀ ẹ jẹ́ ká máa ní sùúrù ká máa dúró dásìkò wa ẹ jẹ́ ká máa dúró dásìkò wa lónìí nǹkan tó o bá fi kọjú ṣe ẹ wo ẹ jẹ́ kí n tún lo logic kan fún wa very common logic tí gbogbo máa wò bí ṣe máa wò nìyẹn o màá kàn jókòó báyìí màá dẹ̀ máa wòye ayé ẹ̀yin ẹ lọ sí báǹkì tẹ́ bá dé báǹkì èèyàn 6 ti wà níwájú yín àbí bẹ́ẹ̀ni ẹ wá sáré fò láti ibi téèyàn 6 yẹn wà ẹ sáré bọ́ síwájú wọn wọ́n ṣe Mr. Manu go back woman go back ẹ rán rí síbẹ̀ níbi tán tí ń tì woman go back man go back èèyàn 8 mi ti débẹ̀ ibi tó yẹ kẹ́ wà ní number 6 ẹ jọ number kí lẹ máa padà sí. number 15.
torí ṣe ti mẹ́fà rí tẹ́lẹ̀ mẹ́jọ míì tún ti débẹ̀ sí wọ́n wá dá mẹ́fà padà sẹ́yìn pé no you because go ó kánjú téèyàn bá dóde àsìkò èèyàn máa déwájú yẹn èèyàn tún farabalẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe wọn ò tún ní máa fi pè ràn yàn lọ́wọ́ yes ṣe wo lo ṣì wúmà yìí ẹ tún dáriwo sílẹ̀ nínú jump báńkì line ẹ tún jump jump line queue ẹ tún jump queue ẹ tún ṣe gbogbo ẹ tún distract everybody bẹ́ẹ̀ mi ṣe máa ń wọlé ayé nìyẹn common kìíní báyìí ni máa fi ń wọlé ayé gbogbo common example tá a máa ń rí daily lèmi máa fi ń wọlé ayé ọlọ́run ò ló máa kọ́lé ó lọ fi tipátipá kọ́lé títí a máa jẹ lé yẹn exactly gbogbo everybody kan Ọlọ́run yóò ìbò ọlọ́run ò ló máa àwọn ṣe ìbò kankan ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ó lọ fi kíní ṣe ẹ̀yin ẹ wo òyìnbó mọ́mì kan ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìgbà tó yẹ kán wà ní ibi iṣẹ́ wọ́n á wà ní ṣọ́ọ̀ṣì orí ìgbà òkè tó yẹ kán wà ní kíní wọ́n á máa orí ṣe òkè kíní ìjà ẹ jọ ọlọ́run kankan sọ pé ìgbàgbọ́ láì níṣẹ́ ó ní òkú gbàgbọ́ òfóni òbútù bẹ́ẹ̀tẹ̀ ìwọ tó high blood pressure ṣòǹgbọ́ tó tún lọ ń ṣèṣọ́ òru níjọ́ méje ó sùn dáadáa tó bá tún wá kó níṣẹ́ òru wà tún lọ ṣiṣẹ́ ẹjọ́ gbà wo lẹ̀mí ò ní bọ́ mọ́mì yẹn ti sọ fún mi wàá máa gbàdúrà pé olúwa gbé mi ga olúwa mo fẹ́ ga gbogbo agbára wàá ó pariwo wá pariwo lọ bí pariwo iṣẹ́ ó lọ bí iṣẹ́ ò retí miracle manna does not fall from heaven àbí ìwọ náà ò ṣàfà ò lọ ń kó àwọn ọmọ ọlọ́mọ jọ ò ń gbowó orí ilé ò ń gbà tọ̀hún ò ń bá ìyàwó lówó sùn ò ń ṣe gbogbo ẹ̀ pé ìwọ náà fẹ́ lówó wàá fògùn máa fi bá àwọn ìyàwó níyàwó wàá fi bá wọn sùn torí pé òun kọjú ìwọ náà fẹ́ di ṣéèkì tọ́lọ́ ò bá lóun máa di ṣéèkì ò mà ní ìdí tó bá kéènì kọ́la kó máa di ṣéèkì gbogbo èrè ẹ̀ṣẹ̀ olúkálùkù á máa kó á jáde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó dúró tọ́lọ́hún tó Amẹ́ríkà gan kan in God we trust ẹ jọ èèyàn mélòó lẹ́rí tó ń lọ sí ṣọ́ọ̀ṣì lamẹ́ríkà níbo máa ń sọ fáwọn èèyàn máa rò pé máa ń gbogbo public school wọ́n ní kó má gbé bible ó lè rí bible ó lè rí lílì ọkàn wọn ní public school àbí tó bá yẹ pé ìwọ tó lọ sí Christian school tó bá lọ Christian school Catholic school wà á bá bible bàdí ń bẹ exactly ìwọ tó bá lọ sí Islamic school wà á bá Quran bàdí ń bẹ but ìwọ pé tó bá lọ sí Jewish school wà á bá nǹkan tó ń ṣe bẹ ìwọ tó bá lọ sí public school èèwọ̀ ni kó o máa gbọ́dọ̀ fi tiẹ̀ dá tẹ̀lómi dúró torí wọ́n á sùn wọn pé kí ni gbogbo ara dáadáa yìí wípé wọ́n instill nǹkan tí ò yẹ sọmọ ṣùgbọ́n wọ́n kọ in God we trust ẹ jọ èèyàn mélòó ló lọ sí ṣọ́ọ̀ṣì èèyàn mélòó ló ń ṣàfà èèyàn mélòó ló ń ṣe jálàbí l'Amẹ́ríkà níbo àyèwádà nígbà tó máa san mortgage Nàìjíríà ẹ mọ tó wá fa wàhálà yẹn lọ́dọ̀ tiwa nísàlẹ̀ ẹ lè fún láńlọ́ọ̀dù nílẹ̀ excuse àwọn ni Chinedu ti ń gbé bíi tipẹ́ Chinedu ti lọ́dún 15 nínú ilé ayé ọyọ́ fún ni Chinedu olówó ni ẹjọ́ ẹ bá lè lo 50 years nínú ilé kan nílùú òyìnbó tó bá ti sanwó oṣù kan wọ́n máa ránṣẹ́ ní wọ́n á dẹrù ẹ̀ tẹ̀lé fúdé ni wọ́n wá dẹrù ẹ̀ síta nídàjí ẹjọ́ àyèwádà Amẹ́ríkà because o gbúdọ̀ ṣiṣẹ́ kárakára mọ́mì yẹn ti sọ yípo ń gbàdúrà pé olúwa gbé mi ga olúwa mo fẹ́ lọ síwájú kàkà kó jẹ́ kí kó wá lọ ṣiṣẹ́ kárakára kádùrà yẹn lè wá manifest o ò ṣiṣẹ́ òun wá fà òun wófò ẹ tó bá wá fà máa rófò náà ó máa rófò ó ọmọ máa jẹ́ ká kọjú jọ lọ́hùn lọ èyí ò lè kọjú jọ lọ́hùn lọ ọlọ́run ní nígbà tó dọ̀sán tó dòrùn tó dá gbẹ ìjọ́ keje àbí ìjọ́ kẹfà ó sinmi ọlọ́run ní ká máa sinmi ẹlòmíì ní ìṣe tí dọ́là tí wọ́n yìí ibi tó ń kánjú pọ́n fẹ́ kọ́lé sẹ́kù wọ́n á máa calculate dọ́là ni. wọ́n ti fàṣẹ àìmọye àwọn oníkan máa ní nọ́ọ̀sì kan ọ̀tá ló mẹ́bí ẹ̀ ó kú ó drop dead. ọlọ́run má jà kú sí ìrìn àjò ẹ̀jọ̀ àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀ nù. obìnrin mi àṣiṣẹ́ alẹ́ títí ọkọ àgbàdà lọ ọkọ àpàdà bóbìnrin mi lọ. ọkọ máa bá àwọn èèyàn sùn kiri yes. ọkùnrin mi náà ṣiṣẹ́ títí tó bá délé kò ní lè lagi ọ̀rẹ́ ló máa bá kógi sáàrò ìyàwó ẹ̀ nítorí pé ó fẹ́ kọ́lé sẹ́kùn nítorí pé ó ń kánjú ọ̀rẹ́ mi ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe ṣọmọ Èdùmàrè jẹ́ dàbí onílé ìṣọmọ tó ju onílé yìí rí ẹ má mọ́mí yẹn ti sọ́tán ṣá ẹ ṣá má jẹ́ ká máa kánjú wèrè wọ́n bímọ wèrè ọlọ́run fún wèrè lọ́mọ rẹpẹtẹ tí ò rówó tó máa fi tọ̀ tí ò dẹ̀ ní fún ẹni tí ó lè tọ̀ tí ò ní fún ní nǹkan kan ọlọ́run dẹ̀ ń wọ ọmọ wèrè ọmọ wèrè mọ́mínú gọ́tà báwo ṣe ọmọ wèrè ò kí ń yàgbé yín ni báwo àwọn yóò wọ́n ní síkì ìdọ̀tí ọmọ wèrè mọ́mínú gọ́tà mẹ́wàá ọmọ tó ń jẹ sàláàdì tó ń jẹ ṣinṣin tó ń jẹ gbogbo tó ń fi ó máa síkì rẹpẹtẹ á sọrùn nù wọn á ló ń heyín ẹgbẹ́ ọmọ wèrè náà heyín ẹlòmíà nítorí pé òun wọ́mọ wọn á ní kó lọ bá wèrè sùn nílé àlàpà ẹlòmíà wọn á ní kó torí pé òun wọ́mọ wọn á ní kó lọ máa jẹgbẹ ẹlòmíà wọn á ní torí pé òun wọ́mọ kó lọ máa ṣe gbogbo nǹkan tí ó tó ẹ wọ pásítọ̀ tó lóun fẹ́ bá yan wáyàwó pásítọ̀ tó jẹ́ pé olóṣì kò ní dájẹ́. orí ìyá àbèjì onítìǹkù pásítọ̀ kẹwù. ẹ wo pásítọ̀ tó lóun fẹ́ bá yan wọkọ̀ ẹ wo àwọn tó bá wọkọ̀ ó bá wọn wọkọ̀ ó lóun wọkọ̀. àwọn tó náà ní wa. nǹkan tí wọn bá fi tipátipá ṣe kì í yọjú wọn ní tọwọ́ mi ò tó máa fi gàngàn fà tó bá rí lùyàn lórí ńkọ́ torí bá fọ́ tẹsẹ̀ tó yàn bá rò pé ó máa ya níbù tó lọ ya lóòrùn ńkọ́. ènìyàn tọrọ bí ìsọkúsọ. ẹni tó lóun wọkọ̀ tó lọ tó ní kó wá ṣègùn ọkọ tó lọ gbọkọ lọkọ ẹni tó ní kó wá ṣògùn ìyàwó tó jẹ́ pé bóyá wèrè ló ń kọjá lọ nígbà tí mo wọlé ọkọ mi tètè bímọ ọ̀rẹ́ mi kan bá ṣe báyìí Ọlọ́run ló mọ nǹkan tó ti ṣe nísinsí òun náà ni wọn ọ̀rọ̀ ọmọ bí yẹn kíní kan ẹni tó dẹ̀ ń bú mi ìyá ti ro lọmọ ẹ̀kan Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ méjì níbi iṣẹ́ sọ́jọ́ kan nìyẹn pé wò wá
Ọlọ́run mọ̀ pé mi ò láìkí wàhálà ni ò ṣe fún mi nírú ọmọ tó fún ẹ tí ẹ kọ́kọ́ lọ máa rántí ẹ náà jẹ́ kórúkọ bàbá mi kọ́kọ́ rò wọ́n náà exactly lọ́rùn tara tiẹ̀ fàlà wọ́n tí fi mí àìsàn sílẹ̀ lọ́wọ́ tiẹ̀ o. jẹ́ kémi àtọ́lọ́run jíjọ máa sọ ìgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe wẹ́rẹ́ ló ṣe mi tẹ̀ mọ́ pé mo lóyún gan ti fi bímọ mi àgbà wow pé ìdẹ̀ kanjú Hmm. torí mi ti ẹ̀rọ ẹ jẹ́ kí ẹlòmíì peer pressure gbé yín lọ ṣe tí ò yẹ ọmọ kó ṣe. kékeré mi àti 25 àbí 25 lòun wọ́ ọmọ bó lòun wọ́ ọmọ lọ ọmọ ọdún mélòó ni ẹ tó ń wọ́ ọmọ ǹjẹ́ òun náà bá kàràtàkàrà fẹ́ bímọ Hmm. ẹ ṣáà má jẹ́ ká máa kánjú ṣá ìkánjú àti sùúrù ọgbọgba ni yes ẹ ṣe Alex TV ẹ thank kú you ètò. ma thank you ma a dúpẹ́ fọlọ́run wàláì a ti gbọ́ enough lectures for today a dẹ̀ ti rí a rí ọgbọ́n kọ́ nínú ìgbésí ayé Adérónkẹ́ tó bí Adémọ́lá ẹ mọ̀ pé àwọn eléyìí true story tó ṣẹlẹ̀ láwọn ẹni tó ṣẹlẹ̀ sí nílùú Ìṣẹ́yìn lọ́ máa gbọ́rọ̀ lọ bá bàbá wa yìí mo wá rò pé àwa tá a gbọ́ àti rọ́gbọ́n kọ́ nínú ẹ̀ a ti rí i pé ká dúró dọlọ́run ni ẹ wo ìyá Adérónkẹ́ yẹn sì ìyá yẹn pàdánù ẹ̀mí ẹ̀ torí ọmọ tó fẹ́ torí ẹ̀ bí gbogbo owó tọmọ yẹn gan ni kò bọ́ ọmọ yẹn kalẹ̀ ọmọ ti padà ó ń lagi ó ń ta gìtà ṣe rí bóyá ọmọ kan tọ́lọ́run ló máa bí náà nìyẹn ṣe rí bóyá igi ni Ọlọ́run ní Adémọ́lá máa tà ṣe ẹ rò pé àwọn tó ń tagi wọn kì í mẹ̀kẹ́ ni àwọn ẹlòmíì wà tó jẹ́ pé igi báyìí náà ń tà tán fi kọ́lé bíi 20 gbogbo ṣẹ́kíṣẹ́ tá a bá ń ṣe àlùbáríkà lójú kọ́lọ́run fa àlùbáríkà sí ni sista Rihanna àti mo rí i pé wọlé ṣe fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún àlùbáríkà sí ṣẹwà ẹlòmíì ń tata tó ń kọ́lé aláràbarà dáadáa ẹlòmíì dẹ̀ ń ṣe lọ́ọ̀yà tó máa lọ sí yóò sì law ní rí school tó nǹkan máa kan máa ní ṣe wọ̀ any ṣọ́ọ̀ṣì case ẹ kalẹ́ mọ̀ ẹ tó máa kálẹ̀ máa ṣe any ẹ case kalẹ́ máa pé ètò mà Ọlọ́run lọ́ọ́ bí elétò o. àmọ́ kí girama o ẹ̀dẹ̀kú ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ṣe fún wa lálẹ́ ọlọ́run á tún máa bá wa ràn yín lọ́wọ́ ẹ̀ní gbé ṣáájú. ṣẹ́rí bí ọ̀rọ̀ tí girama sọ èmi kàn fẹ́ sọ lórí ẹ̀ pé ṣẹ́rí thinking of our Nigeria people bí báyìí ó yàtọ̀ sẹ́yìn tẹ wà níbẹ̀ yìí torí pé kí ni a máa wò pé kéèyàn kánjú but ilé ayé ò gbà kéèyàn kánjú kọjá kádàrà brọ́dà mi kan wà ní kò ń ṣe brọ́dà gan is my dad torí ẹni tó téèyàn kéré tó ti jù yàn lọ bí over bí 50 close to 50 years Baltimore Washington DC yẹn náà ń gbé ṣe doctor níbẹ̀ yẹn ṣẹ́rí tó ń bá pè wọ́n tábàdìjọ ń sọ̀rọ̀ wọ́n máa ní pé nǹkan téèyàn bá fẹ́ ṣe if you plan something ahead you will work towards it nǹkan tẹ́ ẹ plan tẹ́ ẹ work towards it kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe tó máa wà succeed pé àrò nǹkan fún 5 years nísìn bóyá in 2 years you will be planning to do it èèyàn máa gbé ní sísẹ̀ntẹ̀lé kò ní jẹ́ pé a máa wọ̀yàn lọ́rùn pé ibi ibẹ̀ yẹn pé thinking àwa èèyàn ta wà nígbà pé ó so low ju ti ibibẹ̀ yẹn lọ wọ́n bá sọ pé à ń kánjú nípa ọmọ bíbí ìwàkúwà lẹlòmíì máa rí ẹlòmíì dẹ̀ náà lélẹ̀ gan ó tiẹ̀ tún ti ní gan tó jẹ́ pé ìrònú ẹ̀ tún sọ̀tọ̀ jẹ́ pé ọmọ yẹn gan lélẹ̀ wọ́n á tún máa lo àwọn oògùn burúkú tó jẹ́ pé a ti máa ń bẹ lòmíì jẹ ọmọ kó ló tó di pé pa ìyá ọmọ ló pa òbí mi ló pa lápàsáyé ìwà ní tọmọ yẹn ń ẹnìkan wù ìrònú yẹn ló pa uncle wa tí mo dáàdì tí mo ní bàbá ni fún mi torí first born dáàdì wa ni tó wà ní Washington DC ńbẹ̀ yẹn tó jẹ́ doctor but ẹ̀gbọ́n ni àbúrò dáàdì wa yìí ìyàwó tán fẹ́ oògùn tó lò pé kó fi ṣẹ́ oyún yẹn pé kínní ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ ọmọ yẹn dáàdì wa ti kún sí close to 20 first born dáàdì wa yẹn lélẹ̀ ní Washington DC ó ti lé ní 20 years ọmọ yẹn wà lórí wheelchair báyìí kò lè rìn kò lè ṣe kankan nípa àwọn oògùn burúkú tó ti lò tó fi bọ́ ayé ọmọ yẹn jẹ́ láti báyìí dẹ̀ lélẹ̀ woman yìí òbí kankan ò mọ́ mi òbí ọmọ kankan lé kò dẹ̀ ní níwájú kò ní lẹ́yìn tó fi jẹ́ wípé àwọn obìnrin gan ìwọ́wọ́ ẹlòmíì kọ́lọ́run nìkan ni kó ṣàánú fún wa kọ́lọ́run má jẹ́ kí a máa ti ayé jẹ ẹ̀ṣẹ̀ ọwọ́ ara wa gan ká tó lọ sọ́run ọlọ́run kọ kádàrá tí ò dáa fún wa àwa gan à ń kọ kádàrá tí ò dáa nípa ìrìn àjò tẹ́lómi máa gbé pé dandan ni kí n bímọ dandan ọmọ ń ṣe dandan ẹni tó bí ọmọ ló máa sín ẹni tí ò dẹ̀ bí ajé ò lè jókòó ẹ̀. àní kò sẹ́ni tó kú tí ò ní rẹ́ni sí wọn. ajé ò lè jókòó yẹn wèrè gan kú sí títì gan wọ́n ń gbé yóò lẹ́bí àwọn aládùúgbò máa parapọ̀. wọ́n máa gbé kọ́lọ́run nìkan ni kó ṣàánú fún wa pẹ̀lú ìwọ́wọ́ àwọn èèyàn kọ́lọ́run dẹ̀ dáríjì wa kó má jẹ́ kí a máa tayé jí ẹ̀ṣẹ̀ wa lọ ẹ kú ìtumọ̀. ẹ ṣe God bless you. àwọn dúpẹ́ fún náà ọba tí a bẹ̀rẹ̀ torí pẹ̀lú bismillah àmúdébi tó dé pẹ̀lú alihamudulilayi ọlọ́jọ́ bíi èní àti ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀ ṣe mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá bàbá tẹ́ ẹ bá wa dá sí i láì má dárúkọ níbi tó ti ẹni tó dàgbà jù débi ẹni tó kéré jù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé comment section lẹ́wà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wa mú débi tó dé tẹ́ ẹ wo pé oh wow it's boring or what things like that tẹ́ ẹ rí pọ́gbọ́n là ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ṣẹ́rí mo kàn tó wá fẹ́ fàsìkò yìí pé bóyá káàárọ̀ gbọ́n kọ́ ṣẹ́rí ẹ̀pá ń para ẹ̀ olóhùn pajá ẹni tí ò bá gbà fọlọ́hún òrìṣà tí ò tọ́lọ́hún ló ń sìn then ṣẹ́rí some of us máa ń fù lára wa ó dàbí ẹnìkan òkè ọ̀hún gbogbo wa la mọ̀ ó kó àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ tí ò rò àtẹni tí ò tó ò mọ̀ rí ó parọ́ mọ́ òun dì fún èmi up and down ó dà onítọ̀hún yẹn wá ní ẹ wo gbogbo ohun tó ṣe fún mi rèé o ó gbé díẹ̀ síta ìwọ onítọ̀hún yẹn
tó ti mọ̀ ó mọ̀ ṣé níbẹ̀ ẹni tó ń parọ́ fún ọ̀bámọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn rẹ̀ o tún wá ń ṣe update àwọn ẹni tó ń parọ́ mọ̀ yẹn tó tún wá ń ṣe kinní kan who you think you are fooling you are not fooling anybody ó kàn tún ra òjò èpè mọ́ léra ẹ lórí àtàwọn ọmọ ẹ wọn lábẹ́ ọba lóhùn ṣiṣẹ́ ibi wá rò pé o ti gba Jésù do you think Jesus is a fool no ìbá àwọn Kristẹni náà ni a ò bẹ̀rẹ̀ ṣe bàbá wò láti ìran kìíní bí ìran kẹjọ bí ìran keje bí ìran kẹrin dẹni and ìwà burúkú tó ń wù yìí ò stop but you just faking and you just wanted to be you are fooling yourself wàláì ó ń fúlù ara ẹni ó máa jẹ́ nǹkan tó bá gbé ó máa gbà á so ẹ jẹ́ ká ṣe dáadáa àṣesílẹ̀ làbọ̀ wá bá Sister Adérónkẹ́ ń sìn ó ti fi kú ṣèbàjẹ́ Ọlọ́run lè má kọ́ gbogbo nǹkan kan lọ́lọ́run kan àfọwọ́fà ní peer pressure ẹ jẹ́ ká gbà fọlọ́run wàláì bí èèyàn bá bímọ ẹ gbà bí ò bá ètò àsìkò ní ẹ má jẹ́ ká fìrònú ẹ wo eléyìí tí girama ìjọ níyì sọ fún wa tọ́lọ́kọ àti àwọn ń gbé nígbèpọ̀ rere ìyàwó lóyún ìyàwó ò gbádùn ara ẹ̀ hospital ló wà títí ó bímọ yẹn ọmọ yẹ ìyàwó kú ọlọ́kọ gan kò gbé ọmọ yẹn kò fẹ́ rí ọmọ yẹn sójú kí la wá ń lé kí ló sọnù lọ́wọ́ wa ṣe rò pé tán bá lè bí okú ìyàwó tó kú yẹn pé kán wá jì igbe náà tó ti wá rí ṣé o fẹ́ wà kí wà tọ́kọ ẹ máa gbé nígbèpọ̀ rere tẹ́ ẹ̀ ń travel tẹ́ ẹ̀ ń ṣe yẹn àbí dandan fẹ́ lóyún kí lẹ rò pánsá tó máa sọ á rò pé wo ẹ jẹ́ kóun wà tọkọ òun káwọn máa gbégbé àlàáfíà so ẹ jẹ́ kí gbogbo wa fi kọ́gbọ́n o thanks for everyone ẹ̀yin tẹ́ gift wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gift wa náà thank you very much mo dúpẹ́ mo mọ̀ lóore ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run ẹ má jẹ́ ká mọ òòṣà mọ́ Ọlọ́run àfáà kan pásítọ̀ kan lòun lè ṣe àfáà àti pásítọ̀ tó lòun lè ṣe ṣé àwọn gangan ọ̀bọ wọn lògùn náà fi wòran di ara wọn àfáà àti pásítọ̀ tó ní má wọ́ọ̀rì in 2 months ó máa lówó ṣé àfáà gan ọmọ kìíní yẹn ṣe lòun gan ò ṣe fúnra rẹ̀ kóun gan lówó in 2 months àti gbogbo àwọn fámìlì àbí babaláwo kan ìyẹn fáwọn tó lọ ń ṣe oògùn owó ẹ jẹ́ ká gbà fọlọ́run àsìkò Ọlọ́run lójú wàláhì owó be happy ẹ má ṣàbúrú ẹ ṣe dáadáa nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ má parọ́ mẹ́ni tí ò ṣẹ̀ torí pé o kàn rò pé yes a lè parọ́ o lẹ́nu ń bẹ o lè ṣe kíní bẹ bọ́ba ayé ò mọ̀ ṣé tó bá parọ́ fáwọn èèyàn tó rí mú jẹ àbí tó kàn ń pretend fáwọn èèyàn pé kán rò pé èèyàn báyìí ni ẹ bọ ìwọ àtọlọ́wọ̀n ọba tó dá ẹ mọrú èèyàn tẹ́ jẹ́ ní tí ó sì bí ní àbíní so ní ìní mo rí dé o thank you everyone mo dúpẹ́ lọ́wọ́ yín èmi birthday Sister Bọ́lájí àwa nǹkan kan ṣe sí àwọn èèyàn tó wọlé last lè gba nǹkan kan we gonna give our regular people that always on our regular program if you come late you're not gonna get anything for our birthday cake we've changed everything that's why I didn't announce it at the beginning so àwọn tó bá wa bẹ̀rẹ̀ máa wò ó ní bí mo ṣe máa rí láwọn tó wà lára Naija ni they will get the birthday cake happy birthday once again Sister Bọ́lájí ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ thank you everyone I love you gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí tó gbogbo ẹ̀yin tẹ́ bá wa contribute tẹ́ share tẹ́ like I love everyone àbúrò oníṣẹ́ mi ẹnì kankan wà o thank you bye for now 6 o'clock Nigerian time la máa ń jáde tí bá download kìíní ẹ máa lọ bá wa wo àwọn videos wa lórí YouTube Aleshita TV ẹ lọ wò ó kẹ́ comment ẹ̀yin náà ẹ share ṣé láwọn nǹkan tẹ́ máa rọgbọ́n kọ́ ni ó sàn ju gbogbo rádaràda táwọn ẹlòmíì máa ń wò lọ ó sàn ju rádaràda kẹlòmíì kan máa lọ fi orí pépè kiri lọ if only tẹ́ ẹ bá mọ̀ ni kí ló sọnù lọ́wọ́ àwọn ẹlòmíì tẹ́ kọ́ máa lọ kiri bí ìgbóná sometimes you stay where you needed you will learn a lot you don't know ibi tó ti máa ṣoríire ibi tó ti máa ṣe ṣé ní tá à ń bá rìn ó ní ṣe nínú ayé wa pẹ̀lú bàbá àga àbí bàbá kú torí bí ọba lọ́lọ́run jẹ́ abó lórí ibùdókọ̀ pọ̀ wọ́n lè fẹ́ tiẹ̀ ti jóná ọlọ́run níjọ́ kó dánmọ́ tiwa o it's just a piece of advice o mi ní kí ọmọ lọ bí tó bá wù ọ́ ní kọ́ múra fóònù fún yàn o I love you I love you I love you all bye for now.